Kò ń ṣiṣẹ́ rẹ̀ láàbọ̀, ó ti ṣetán láti tọ́ ìṣòro mi. Aláṣepé that's our start, you know. Why walk with you? Okele, darling, I'm missing you already. Come, Baba Okele. Eka sasa. Ìyàwó yín. It's okay. I might get along better soon. Jackie, release a key woman now. I'll call you. So fast. I didn't say anything. Only send later. No go. Mushasha like you feel being fair, shall go really. So you don't worry, I'm gonna call you. I'll give you a call. It's okay. Come on, give it to Daddy. Oh God. You melt my heart, baby. Stop it, Joe. Alright, darling. It's alright. Yeah. Have a good day, yeah. Sure. Wow. Stop, leave me, Joe. Lisa. Yeah. Ẹkùn. Mo ló lọ yìí. Tó bá ń gbọ́ Olúwa mi. Ó pọ̀ yẹ. Ó pọ̀. Yeah. Sórí tó bá ní etí ni wàá mọ̀ wípé Olúayé ringtone ní ọmọ yẹn tó ṣe ń ṣe. Okay, ọ̀rẹ́. Ó ṣá máa ń wo Indian film. Ó máa ń wo Z-World. Mo ti wò láyé Tuvan. Jenny Jenny today. Jenny. Wow! Ó pọ̀ dànù, ó pọ̀. Ṣo morúkọ ẹ̀? Bọ́láńlé. Òun bẹ́ẹ̀. Sori, mo fẹ́ mọ ọ̀gá. Hasan, mo fẹ́ mọ ọ̀gá nínú àtọmọ tó ń bọ̀ sí yẹn. Bọ̀ mo ṣọ́ ọ̀pọ̀ ọmọ yẹn ò lè la ilé. Dúró, ẹlòmíì tún ń bọ̀. Ọmọ gò. Jókòó síbẹ̀ mo ń bọ̀. Èmi tí mi ò sí bọ́ta ọ̀rẹ́ ló pè mí. Mo mọ̀ ní ìfẹ́ kó sì yẹn lọ́wọ́ ni. Jọ́kẹ́ mi ọ̀fọ̀. Gbogbo nǹkan ló ní ìtumọ̀ láyé. Gbogbo gbà ló lásìkò láyé. Mo sì sọ pẹ̀lú nọ́mbà yìí, mo sọ. Kí ló dé gan báyìí? Kí ni problem ẹ? Ẹ rasa mi ò dé lò ẹ rasa ṣé kò yẹ kó ọmọ pé nǹkan ṣe mí ni. Ẹ má bínú sá. Kí ló ṣẹlẹ̀ o fẹ́ tọrọ owó àbí? Ara mi ò tọrọ owó. Mo ń pe nọ́mbà yẹn ẹgbẹ́ ní sá. Ṣé ìwọ ló ra fóònù fún mi tó fi máa lé ọ̀ lé mi káàkiri lórí fóònù? Owó tẹ promise pé kí wàá gbà lẹ́yìn ni mo fẹ́ wá gbà ní sá. Kí ni mo ní o fẹ́ wá tọrọ owó nísìnyí onírọ́ mo promise ẹ lówó. Kí ni ìyàtọ̀ wípé mo promise ẹ lówó àti pé o fẹ́ wá tọrọ owó? Ara mi ò tọrọ owó. Wo ṣé kí n má parọ́ fún ọ? Mo ní wọ èèmọ̀ ti ṣe mí o, wọ́n ti káńtà nọ́mbà mọ́ mi lọ́wọ́ bí mo ti wà yìí. Sọ ti yọ ṣé ìwọ máa ń gba àwọn tó ń wo bọ́ọ̀dù lọ èmi tẹ́mi ranjú mọ́ bọ́ọ̀dù kì í sowó lè mi wá ni wọ́n máa ń gba àwọn tó ń ranjú mọ́ blackboard lọ. Ọjọ́ kájọ mọ́ fọkásì ní ìsìn kájọ wò àmọ́ bóyá wèrè irú yín gan lè mú nọ́mbà wa jáde tí wọ́n máa ń gba àwọn tó ta kíní lọ ni. Sir, mi ní interest láti máa wo nọ́mbà ni. Ó lè affect brain mi so tó ẹ̀mí kí. O ní interest ò ní interest inú owó nu ọ́ tó sì kú ni ó lóun ò ní interest. Sorry bí mo ti wà tí n bá gba owó tí n bá fún ọwọ́ náírà tí wọn náà bá lówó tiẹ̀ mọ́ fi mọ̀ mí so ti yọ oníkálukú ló mọ nǹkan tó ń fowó ara ẹ̀ sí. Ẹ jọ̀ọ́ mú ẹ fi wọ mọ́tò lọ bí tí mo sọ fún yẹn ni. O ò ní débẹ̀. Sá. Èwo lò sí kí ni tírẹ́tì báyìí o ò ní débẹ̀.
afọwọ́sọ̀wọ́ àìtí rere ọ sọ pé wọ́n fẹ́ fowó wọ mọ́tò ọ̀tá kò sí kó wájú dànù bó bá lówó lọ́wọ́ kó sí dànù sọ ti yọ kó sí kó wájú mi. ẹ mọ̀ wo sanda wèrè mi ìmọ̀bi tó ti rí sanda tó jẹ́ pé Jesus Christ ti wọ̀ sẹ́yìn kó tó di pé bàbá lọ ó lọ kó ó sá káàkiri ọgbọ́n ọmọ wo sanda lọ tọ̀ lọ ni. kò ń ṣiṣẹ́ rẹ̀ láàbọ̀ ó ti ṣe tán láti tọ́ ìṣòro. ibi pé Kàsálí tó tú ọkọ̀ lẹ̀ lọ́kọ̀ wa èyí sọ̀rọ̀ mẹkáníìkì sì sọnù kọ́ ẹ̀ ẹ̀dẹ́kùn bá mú ní ẹsẹ̀ ọkọ̀ ń gbọ̀n iná lọ́ọ̀ tún bré bọ̀ sí ọpọlọ rẹ̀ lọ́lọ́ tu èyí kì í sì sọnù kọ́ ìwọ̀ ọlọ́run mo sì mọ̀ pé ọkọ̀ ò ní kọ́fà lódù kó wọ́n mọ̀ yọ àyèyàn méjì lẹ̀ wọ́n yá àyè bátìrì lẹ̀ àtàyè dẹ́fà kò sí bọ́kọ̀ sí lèkún tó ìyẹn mọ̀ bí ẹ ṣe fẹ́ dọ́gbọ́n rẹ̀ tí wọ́n sì tún ní gbowó lọ bátìrì tó yẹ ló jẹ́ ẹ̀rọ ọkọ̀ yẹ́rẹ́ gbé bólú ẹ̀ bá ara fẹ́ǹsà nǹkan àfi kó lù ó di regular customer wọ́n máa gbóúnjẹ ọ̀sán kálù ẹ̀ mọ́ àyè ogúnmọ̀dé o láti polú ẹ̀ ní ọ̀kọ̀rọ̀kọ̀ nù rẹ̀ wọn ta ni. ẹ ló rà sí dìmọ̀ ń gbọ́. wo rà sí dì mo fẹ́ kó ṣe sùúrù o mo fẹ́ kó ṣe sùúrù fẹ́mi ara rẹ o àṣé kí n kú ni bọ́ọ̀ bá rí sẹ́. ìwọ ni ọgbọ́n tèmi tiẹ̀ yé mi èmi ìwọ náà gbọ́ tèmi. kójú ọfọ́kẹ́ tí ó di kọ́lọ́mọ ti já sáà rẹ̀ ni o èyí tèmi mọ́nu bẹ́ẹ̀ ni ó kú ọba ti fara pa ẹja dúpẹ́ fọlọ́ngo o ti dà mí láàmú ju ọba pè mí lọ́sàn-án máa pè mí lóru o tí ì ríṣẹ́ o tún lọ ibì kan wọ́n ní ọ̀padà wá wo bí ọba wọ MC náà kàwé wọ ọsẹ ọkọ ni o báyà gbọ́dọ̀ náà kàwé kọ́ ọmọ lọ ṣe kọ́ mú CV rẹ lóṣòdì báyà wọ́n rí ibi kan fi ọ́ sí wọ́n lè fi ọ́ sí kéètù ọjọ́ ta máa 12 kọ́ ọmọ gbowó mẹ́ wàá tó better life mẹ́wàá jọ ní ìsìn àwọn elépo ní ọmọ yìí kọ́bọ̀ wọ́n bá ti sakọ́bọ̀ kọ́bọ̀ jọ lọ́nà 30,000 wọ́n mọ yí ó jẹ́ kò jù bẹ́ẹ̀ lọ bọ́ kàwé méjìlá ọkàn ọ̀dà MC ọmọ rẹ oníwèé mẹ́wàá ń sẹ́ni ìsìn mo ṣe tọ́ ìkéèsì rẹ lóṣòdì pé mo ní o fún ọ̀dà kọ̀ mi fún ẹ jẹ́ pé kókó náà lọ́ba ní o fún kíní rẹ ìwé wo wa ni ọjọ́ wa yọlé ayé lẹ́mí mi bó lè torí rẹ lọ kán láyẹn o tí wọ́n ò ní ṣe bí fi ẹnì mọ́ tí wọ́n yọ kó mbẹ́. ẹ Kàsálí ó ti ẹ̀mọ́lẹ̀ ọ̀rọ̀ mi sáyé ọ́ìlì ó dá mi ìsọkọ̀lá. ọlọ́run ọkàn ẹ̀dá ń sáré ọlọ́run ló mọ̀ yìí the situation is permanent you just pray and believe ọba tó ṣẹ́gun àṣẹ́gun fún wa aláṣẹ pé lọ́lọ́run. ibo ló wà. ibẹ̀ náà bí ṣe júwe fún ẹ náà nìyẹn apá abolo wà ń bẹ̀. ọ̀gbẹ́ni máa bọ̀jà rẹ ṣé ibi tí mo ní kó dúró sí nìyẹn. báwo ló kàn yín láì tó máa frustrate mi nígbà mi. báwo ni gbogbo ẹ̀ báyìí sí. ẹ wo ọ̀gá ò gbà o wọn ò gbà ẹ o wọn làwọn ò lè gbà ẹ síṣẹ́ o. kí ló ní mo ṣe. wo kò fi taratara yé mi náà bọ̀ nǹkan tí ọ̀gá yẹn emphasize lórí ni pé CV ẹ pé error ti pọ̀ jù nú ẹ̀. kí ni nǹkan tó ní mo ṣe gangan ń bẹ̀ kú. meanwhile last time tó gbé CV yìí wá bá mi tí mo cross check ẹ mo rí àwọn errors kankan bẹ́ẹ̀ tí mo dẹ̀ ní pé kò lọ clear ṣé o correct ẹ ni. wo ọ̀rẹ́ nígbà tí mo délé bá bí kí n tiẹ̀ tẹ́ láti correct ọkàn bẹ́ẹ̀ ibẹ̀ lóorun ti gbé mi lọ bí mo máa jí láàárọ̀ báyìí tó pè mí wípé ọdún kí n máa mú bọ̀ mo kò sáré gbé wá fẹ́ pé bí a tó bá kó tó dé ọ́fíìsì wà lè correct ẹ ni. èmi ni máa bẹ correct mi tí mo ń bá tèmi náà káàkiri ni máa bẹ correct error ẹ wo wọn ò gbá ní omi ìmọ̀ nǹkan tí mo lè ṣe sí náà báyìí. wo kọtí mi ti ẹ̀rù sí pé bí àkájọ lọ bá ọ̀gá lókè tá a bá bẹ̀ wọ́n bí wọ́n á gbà. kí ni nǹkan tó ń sọ lẹ́nu yìí kí ló ń sọ lẹ́nu yìí ṣé o mọ̀ pé complain bíbá ẹ̀ ṣé bíbá ẹ̀ wá jẹ́ ibi tí a ti máa lọ máa bẹ kábíyèsí kó jẹ́ ká joyè ni àbí kí ni gbogbo ká lọ máa bá wọn ok come to think of it ká tiẹ̀ wá sọ wípé interview náà ni mo pè é fún pé ó yá o wọ́n ti gbà yín síṣẹ́ máa bọ̀ wá ṣe interview o ṣé bó ṣe máa ṣe interview ẹ̀ náà ni bó ṣe múra ṣé tó bá tún wá fẹ́ lọ bá wọn sì ṣe bóyá máa lọ náà nìyẹn look at you. èmi náà mọ̀ pé ó yẹ kí n múra bẹ̀rẹ̀ fẹ́ ṣe interview àmọ́ bóyá pè mí ó bá mi lójijì ni. gbogbo ẹ̀ náà kàn bá ẹ lójijì òjijì náà kàn ní gbogbo ẹ̀ ń bá ẹ kàn bá ẹ lójijì ni. wo at this point mo lè sọ nǹkan tí mo lè jẹ next thing o bóyá kò tiẹ̀ ṣe kankan máa lọ lé náà ṣe kankan máa lọ lé náà ó dẹ̀ ń ṣe kí ni. kò sí ọkọ lọ́run bí a kò tiẹ̀ fún mi nígbà tí wọ́n mọ́tò. bọ̀bọ̀ nígbà ní cash lọ́wọ́ báyìí kò sí
owó mọ́tò kankan o bí a kò tiẹ̀ ṣì mánéjà ara ẹ̀ délé náà. tí má dẹ̀ di ọ̀rọ̀ pọ̀ ta ní láti sọ because ọ̀rẹ́ ò yé mi rárá. ẹ wo lábàtà ti ṣe tán school kò síbi tí mo wá iṣẹ́ dé wá ní àwọn òfin iṣẹ́ náà tọ́ba ọ lè ní bí mo ṣe ẹlòmíì kan lè sọ pé orúkọ tí mò ń jẹ́ lòun fẹ́ fún mi iṣẹ́ àmọ́ ètò wa dùn mí jù ń bẹ̀ òun lọ́dọ̀ rẹ́ mi tí mo gbàbẹ̀ wá sọ́dọ̀ yìí ó ti fi mí lọ́kàn balẹ̀ pé wọ́n máa gbà mo wá ń sọ mi ti CV mi síbẹ̀ ìgbà tí màá débẹ̀ ọ̀rẹ́ mi jẹ́ kó yẹ mi wípé wọ́n láwọn ò lè gbà mí ìpè mi ìmọ̀ ṣe bí mo ṣe kọ orúkọ bí mo ṣe ṣe kí n kó ṣàbí gbogbo ẹ̀ èyí tó wá dùn mí dùn bẹ́ẹ̀ wọ́n mi rí pé láti ọ́fíìsì àwọn ọ̀rẹ́ mi ẹ̀ mo fẹ́ sọ mi dé báyìí ni òun gbogbo bẹ́ẹ̀ mo ti wá rò pé ó dàbí payé ti lọ́wọ́ sọ̀rọ̀ ni torí ọ̀rọ̀ mi tí mò ń sọ̀rọ̀ ń pẹ̀tọ́ fún níṣẹ́ tó jẹ́ mánéjà kọ́ńpìnì tí mo sọ yìí nígbà tá a wà ní skul matric number tèmi ní 90 òun ní 91 tí ìbá kọ̀ kọ̀ọ̀kan kò sí ohun tó fẹ́ kọ̀ mo máa ń sọ fún pé kó má kọ orúkọ mi rí pé kó má kọ Abdulrasheed Ọlábọ̀dé torí tí ìbá sọ fún níbi tó kú lórí dé ó máa kọ Abdulrasheed Ọlábọ̀dé sínú orúkọ tiẹ̀ náà bẹ́ẹ̀ tẹ́bà lè mọ ibi tó kú lórí dé àmọ́ síbẹ̀síbẹ̀ náà fà òun ríṣẹ́ ẹni tó kú lórí ríṣẹ́ tó lọ ọkọ èmi tí mo jẹ́ ẹ̀fíwì ló máa ń pè mí skul àwọn ọmọ tó tún mọ̀ mí dáadáa máa ń pè mí ní igi ìwé níbi tí mo mọ̀ wé dé pẹ̀lú gbogbo ìwé náà wá dà ìwé dà iṣẹ́ dà afá ìṣàánú mi gbogbo odò tó tojú mi kún báyìí ló ti ń gbé mi lọ. afá ìṣàánú mi ìṣàánú mi. alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in iyyaka na'budu wa iyyaka nasta'in iyyaka na'budu wa iyyaka nasta'in. afa Abdulrasheed náà mú kan lára ọgbà àwọn ìsìnbá tẹ bá fẹ́ mẹ́. اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. afa Abdulrasheed mo kí n kú oríire wàláì mo kí n kú oríire. gbèsè bá kàdárà láwù akàkadìrì ọ̀rẹ́ yín tẹ́ sọ pé kò mọ̀wé tó yín ẹ̀yin lẹ mọ̀wé jùlọ bọ́lọ́hún ti fẹ́ pè gbogbo oníkálukú láyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. èyí tí mo wá fi kí n kú oríire ni pé ibi tẹ́ ẹ lọ yẹn wàláì kò sọ́nà ń bẹ̀ torí nǹkan tó léwu gan ni kó má di pé máa ṣiṣẹ́ irin ẹ máa ṣe ìjẹ ìlérí lọ́lọ́ fẹ́ yọ yín kúrò ń bẹ̀ ibi ẹ̀yìn òṣùọ̀nà yín rárá ṣùgbọ́n tọ́lọ́mbà ti wá kádàrà pásìkò tí wá tó jíjẹ́ tí ń gan wàláì làsíláwà ọlọ́wọ́ àyàn ti iṣẹ́ tí ń fún yín tó yẹ pé iṣẹ́ tó dẹ̀ máa jẹ́ pé tó máa ní àlùbáríkà tẹ́yìn kan máa táwọn máa pé ọlọ́màkẹ́ afa Abdulrasheed o lọ́lọ́hún ṣe fún yín àmọ́ ṣá o ìtẹ́ ń sọ pé ó ti fẹ́ sun yín má yẹ kó sun yín o torí pé náà láhàmọ́ aṣọ̀gbèrè náà ọlọ́run ọba obìnrin tó ó wà lẹ́pẹ̀lẹ́ tó ní sùúrù tẹ́ ẹ bá lè ṣe sùúrù wàhálà nǹkan tẹ́ ẹ fẹ́ yóò tó yín lọ́wọ́ yóò tó yín lẹ́nu ẹ̀yin kó dàgbà yín gan ẹ̀ tún gbáyé fáwọn tó fẹ́ ṣe Islam ẹ̀ tún fi ṣàánú fáwọn èèyàn. kí n tún lọ ṣe sùúrù. kí kẹ́ ṣe sùúrù. pẹ̀lú gbogbo tí mo sọ yìí. bẹ́ẹ̀ ni. kò ń ṣe pé ẹ máa wọlé ẹ máa fún mi ní ọṣẹ kan pé kí n fi wẹ̀ àbí máa gbé ọ̀tún kan fún mi pé kí n mu àbí máa mú Quran ẹ máa wo ní àwọn okùn ẹ pé kí n máa fi yẹn sápò tún kí n lè padà lọ bí iṣẹ́ yẹn pọ̀ máa gbà mí ohun tẹ́ ẹ̀ sọ fún mi pé kí n tún ní sùúrù. afa Abdulrasheed mùsùlùmí ni yín bí nǹkan bá ti wá ń gbóná lára èèyàn máa ń fara balẹ̀ ni bí n bá ní fún yín lọ́sẹ̀ kan ẹ padà wẹ̀ tán ni o bí n bá ní fún yín nǹkan mu ẹ padà mú tán ni àmọ́ ṣe rí àlùkùránì tá a gbé dání ìjọ àti ń ké ìsájà ọ̀tán náà àlùkùránì o iná àtẹ iná kò tán náà àlùkùránì o ilá bí kùrú ṣàtàwọn àyà tó dáa múlíkù àwọn àyà tó dáa kò tán náà àlùkùránì o àmọ́ àlùkùránì ni wọ́n máa kà fún yín wọ́n máa ké fún yín tí n bá ti ń ké tí mo ń kà fún yín tẹ́yìn náà sì ń ké wákàtí márùn-ún pé wàláhì billahi làsílà wà àdúrà yóò ní pẹ́ gbà tó bá sì ti gbà yóò gbà tí ó gbà yìí tí ó gbòòrò gan rẹpẹtẹ ni. pẹ̀lú bẹ́ẹ̀ tí wọ́n á sọ pé kò sí náà kò ní burúkú kó má kú díẹ̀ ṣé rí nù kò sí náà ẹ mọ́ ọ mú díẹ̀ kẹ́ ẹ máa fáwọn alágbe kẹ́ ẹ máa tọrẹ àánú torí pé sàrà àṣìṣe ì máa ń jẹ́ kádùá yára láti gbà ní ẹ gbìyànjú kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀
ẹ máa wá lọ ìtókù ẹ dá wa dábì báyìí pẹ̀lú àṣẹ Ọlọ́run kò ní sí láboró láyé làṣíláwà pẹ̀lú wọn adarí lòun lórí ẹ máa lọ. wà á bu Rashidi wọn ni tó wọn ni mọṣẹ wá kò sí morúkọ tí ń jẹ́ o àbúrò Rashidi ọba tí ń fi ní mọ̀nà ló wọn fi ọmọ náà. láti ibi ijọ́ mẹ́ta mi ò rówó kó lọ sí fátìrì láti lọ rajà àwọn kọ́sítọ́mà tó dẹ̀ ń fún mi lọ́jà lẹ́nu ijọ́ mẹ́ta nítorí pé tí bá tà tán ni máa ń fún wọn lówó ṣé náà ń ṣe bákan sí mi. ẹ wo ọ̀rọ̀ yín ti yé mi ẹ̀yin tó jẹ́ pé tẹ́lẹ̀ tẹ́ bá pàtẹ ẹ pàtẹ dé gbogbo bíbá yìí ni ẹ̀yin lẹ fọwọ́ ara yín fà ẹ̀yin tẹ́ ń pàtẹ ẹ wá di pé ọjà yín ike lásán lẹ́ẹ̀kan kó jọ ẹ mo sì mọ̀ pé torí Rashidi ni gbogbo owó tó yẹ kẹ́ fi ṣe oríire ẹ ti ná lórí Rashidi bó lọ mo ṣe lọ ilé ẹ̀kọ́ yóò lọ ilé ẹ̀kọ́ ó jáde ọdún kìíní ọdún kejì kò ṣiṣẹ́ kankan kí ẹ sọ àǹfààní pé ẹ invest lé lórí ṣé ẹ padà sọ́tẹ̀jì bọ́m̀bẹ̀ báyìí ẹ jèrè bọ́m̀bẹ̀. má fẹnu òṣì sọ̀rọ̀ sọ́mọ mi kí ló dé ẹ̀tọ́ ìyá ni láti rán ọmọ ẹ̀ lọ sílé ìwé sojúṣe mi ni mo ṣe fún Rashidi ó dẹ̀ dá mi lójú pé láìpẹ́ láì jìnnà Rashidi àríṣẹ́ gidi á ra mọ́tò akọ́lé á níyàwó alálùbáríkà. èmi ò ṣépè fún yín bó ti rí lèmi ń sọ̀hún ṣé pé ọ̀rọ̀ pé tó bá jẹ́ pé nígbà náà tẹ́ bá invest láwa lórí oorun tó ti wà lókè yìí sì ta aṣọ gbẹ̀wò bóyá kẹ́ ẹ tètè wá ọ̀kadà fún kẹ́ ẹ fi ra ọ̀kadà kẹ́ ẹ gbé fún gbà náà pé ó yára Rashidi mọ́ gun ọ̀kadà mọ́ sọ̀bù àbí kò sẹ́kọ̀ọ́ ní iye tí ó mọ̀ pa lọ ó wá lọ sí skul ọdún kìíní ọdún kejì ń gbé pálí káàkiri ń gbé pálí kiri. ọmọ mi ò lè gun ọ̀kadà. kò dínkù. ọmọ mi ò lè gun ọ̀kadà pálí ẹ̀ náà ló máa fi ríṣẹ́. ẹni ń fi pálí wáṣẹ́ káàkiri irú pálí wo ṣé pálí bisikíìtì àbí pálí tọ́mtọ́m ṣé pálí omo ni àbí pálí ọṣẹ. ojú ẹ̀dẹ̀ ló máa ṣe. no wàlẹ. tó bá tún wá ríṣẹ́ náà tó lówó tán àá tún fi mọ̀ ẹ́ gẹ́gẹ́ bí ọmọ ìyá mi. ẹ má fi mọ̀ mí tó bá lọ́wọ́ ẹ má fi mọ̀ mí ẹ kó kálukú dúró sórí ọwọ́ ẹ má fi mọ̀ mí. ojú ẹ̀mí ẹ̀ ni Rashidi àkọlé ara mọ́tò lójú ẹ̀mí ẹ̀ ni. pẹ̀lú bí sẹ́fẹ̀sẹ̀ gbálẹ̀ káàkiri yóò kọ́lé yóò ralẹ̀ lóòótọ́ pẹ̀lú bí sẹ́fẹ̀sẹ̀ gbálẹ̀ káàkiri náà ni yóò kọ́lé tí yóò ralẹ̀. ẹ wo tí wàá yẹ pé bó ṣe jẹ gan kẹ́ẹ̀mù ń gbà náà kó jẹ́ kó àwà ilẹ̀ invest lé lórí á ti mọ kó wá fún yín báyìí nísìnyí. àbúrò mi ni ẹ kò ṣe pé mi mo bí ẹ. ọ̀dà ẹni tẹ bí tẹ kówó lé lórí ṣe bẹ́ẹ̀ ti ń jèrè ẹ báyìí. sojú ẹ̀mí mi máa jèrè. ẹ má jọ bọ́ síta kó mọ gun márùá ó dìgbà tí pépè bá expire tán tí bóyá àkókò mọ̀ bóyá ìzẹ́rò òdo ló gbé kó ní skul ní òfin rí sẹ́yìn. ọ̀rẹ́ mi tó bá rí last time tí mo rí bọ̀bọ̀ yẹn tó bá rí bó ṣe rí ó ti rí rádaràda inú ẹ̀ máa ṣe ẹ̀ ni. ìyẹn Rasheed náà. yes. bó kí ló lè ṣẹlẹ̀ sí because last time tí mo rí kò sọ fún mi pé anything ṣẹlẹ̀ sóun and besides it wasn't looking bad at all. ọ̀rẹ́ mi kò yé mi náà ara nǹkan tí mo fi wá bá ẹ nìyẹn. yes no. so situation ẹ terrible bẹ́ẹ̀. ó terrible. Rasheed. kí ló wá ṣẹlẹ̀ sí because the last time I saw him kò sọ fún mi pé anything ṣẹlẹ̀ and besides it wasn't looking bad at all. ọ̀rẹ́ kò yé mi náà ara nǹkan tí mo fi ní kí n wá bẹ́ẹ̀ nìyẹn ó béèrè náà bẹ́ẹ̀. ṣó wá fún. náà mo fún náà. ṣé situation wa worse bẹ́ẹ̀ ni. ọ̀rẹ́ mi ó worst. èmi ò rí kọ́ọ̀lẹ̀ o kò pè mí o. ó ga o ó tiẹ̀ possible pé kò rí owó tó fi máa ra airtime gan ni. ṣó máa le tó level yẹn ni. ó lè jù bẹ́ẹ̀ lọ. mélòó ni èèyàn máa fi ra airtime torí Ọlọ́run. ó sún èmi náà bọ ọ̀rẹ́ mi wọ́n ní mo fi wá bẹ́ẹ̀ o bí tó bá ní any help tó lè ṣe fún jọ ṣe fún torí ṣòro tìgbà táwọn ń school ṣorí bí bàbá yẹn ṣe ń care fún ẹ inú ṣe wọ nìkan o pẹ̀lú àwa náà jọ ọ̀rẹ́ mi. ẹ dé o ẹ̀yin èèyàn ẹ dé o nígbà tó ní kí n help ẹ̀ nsìn kí ló dé tí wọ́n ò lè help ẹ̀. ọ̀rẹ́ mi ṣé fẹ́ máa fi ìwọ wé mi ni ṣebí gbogbo wa la mọ̀ bí ọkọ ẹ ṣe tó. báwo lọkọ mi ṣe tó ẹ̀yin ayé ẹ bẹ̀rẹ̀ anyways kò sí problem. okay. I'm so sad to hear this but it's alright anything tí n bá lè ṣe máa jẹ́ kẹ́ ẹ mọ̀. ó ṣe ọ̀rẹ́ mi. mi ò promise o but I will try my best. mo máa ṣe wo kí tó gbàgbé jẹ́ kí n fún ẹ ní nọ́mbẹ̀.
kò sí fún mi bí by send in WhatsApp. Káwọn àlẹ́ social media ó ju èmi lọ kí ló ń yíwò nínú wọn. Ṣùgbọ́n gbọ́ èmi ò lè miss any update on social media. Owó bó ṣe ń lọ làwa á mọ̀ mi tẹ̀ lè carry anything. Wow, that's interesting. But èmi rò pé o máa ń bọ̀n data lásán ni. Mi ò kàn bọ́ọ̀n data ọ̀fọ̀ ni ṣọwọ́ kọ́ mo fi ra data mi no mo ń enjoy nǹkan tí mo ṣe. Àwọn kan wà tó ń bọ̀n data o mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. That reminds me mo lè fẹ́ bá ẹ sọ̀rọ̀ kan. Really? Yeah. What's that? Oh. Ṣé o mọ̀ wípé Yorùbá bọ̀ wọ́n ní nání náà ní nání ọmọ aṣẹ́gìtà wọn ná ní ìpològì nǹkan tèmi náà ní ni mo fẹ́ ná ní báyìí ìfẹ́ mi o mọ̀ pé wọ́n ní nǹkan tí mo ná ní wọ́n ní nǹkan tí mo ní. I just want to use this medium to beg you tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni kí n bẹ̀ ẹ́. I love you so very much and mi ì dẹ̀ ní fẹ́ nǹkan tó máa fi break heart mi ì ní fẹ́ nǹkan tó jẹ́ pé ó máa wá dọ̀là ó máa kàn déédéé sọ pé ò ṣe mọ́ àbò máa já mi kulẹ̀ kò yẹ pé mò ń wò kó fẹ́ fi mí sílẹ̀ àbí pé ẹ̀rù àti fi mí sílẹ̀ ń bà mí bọ̀ you know I just don't want us to waste our times together. It's okay baby you talk too much. Jẹ́ kí n sọ̀rọ̀. You are so funny can you imagine bá tó sọ fún mi pé mo fẹ́ bá mi sọ̀rọ̀ I was like àyà mi ti já bí àpò tó rí ìwà important. Ohun tó wà important sí mi ni bébí mi wà important sí mi. Darling, yes, love. You know I love you too. I love you too, baby. And I want to use this medium to promise you that nothing whatsoever in this world will ever change my love for you. Are you serious, baby? I'm more than serious. I'm blushing already. Don't be. You know your baby love you, and I can't do without you. Sure. And I love you too. I love you more and more, baby. Stop that. You know that's why we came for it. Stop it, baby. You just pray and believe. Obato shagu, ashagu fuwa. Ní ìṣòtí tí a gbé kalẹ̀ yìí ọlọ́run alààyè ẹ̀dúró ti wá o a fẹ́ bẹ̀rẹ̀ báyìí ọlọ́run máa bá wa iṣẹ́ àmì iṣẹ́ yẹn tó fara ọ̀fẹ́ fún gbogbo àwọn ọ̀rẹ́sẹ̀ rẹ̀ tó wọ́n ṣe ọrùn wọn lágbára gbogbo la. Jésù Kristi Olúwa wa máa síyèméjì lọ́nà yìí ó ti wù kí ìjìnà lè tó ẹni wájú tẹ̀síwájú. ẹ̀ra ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ mà ẹ̀lẹ́ mà ọlọ́run àdúró tì ọlọ́run àdúró tì ọlọ́run tó jẹ́ wípé mò ń bọ̀ látọ̀dọ̀ ẹni ọ̀bẹ nìkan kan sọ̀rọ̀ ó ti gbọ́ àdúrà yìí. Àmín Jésù. Ogun ti ṣe. Àmín Jésù. Orúkọ Jésù Kristi wà. Àmín orúkọ Jésù. Ẹ̀pẹ̀lẹ́ wà. Ìṣísà. Ẹ̀pẹ̀lẹ́ ẹ̀rà. A máa rí yín. Bẹ́ẹ̀ ni dáàdi nítorí. Ẹ dúró. Ẹ jẹ́ ká gbàdúrà. Ẹ mọ ìwà. Ní orúkọ Jésù. Àmín Jésù. Ní orúkọ Jésù. Àmín Jésù. Ọlọ́run alààyè. Ọlọ́run alààyè. Ìwọ ló mọ wá tó mọ̀ wá tó mẹ́rù ní wa. Ọlọ́run alààyè ogun yìí ogun tó wà níwájú arábìnrin yìí Ọlọ́run alààyè ẹ bá wa ṣe. Àmín Jésù. Gbogbo òkè ìṣòro tó wà níwájú Olúwa bàbá gbà wọlé. Àmín Jésù. Gbogbo òkè ìṣòro tó wà níwájú bá wa gbà wọlé. Àmín Jésù. Gbogbo ogun tí ń tẹ̀lé ní kiri níbi tí aláàánú ẹni bá wà
débi tí oríire ẹni bá wà débi tí solution ọ̀rọ̀ ayé ẹni bá wà Olódùmarè ẹ bá wà lé wọlé ẹ lé wọlé ẹ ṣàánú fún Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù. ẹ pẹ̀lẹ́ ẹ lẹ́mà ẹ káàbọ̀ ẹ má bínú kí ni ó ṣẹlẹ̀ gangan ọ̀rọ̀ ọmọ yín lẹ bá wá. bẹ́ẹ̀ ni dáàdi nítorí ọ̀rọ̀ ọmọ mi ni mo ṣe wá akíkanjú ọmọ ni ọmọ tí Ọlọ́run fún mi àmọ́ bó ṣe ń lù kò dùn bó ṣe ń gbé kò rí gbé síbi kan ó tẹ̀ tún wá wo ọmọ mi kó máa ṣiṣẹ́ bí erin kó máa jẹ̀jẹ̀ ìlérí àmọ́ gbà tí ò ṣiṣẹ́ kò síbi tó ti fẹ́ rábọ̀ ọ̀rọ̀ ọmọ mi wá dàbí ọ̀lẹ tó ń sùn sílé tó ń wojú Olúwa ìdí nìyí tí mo fi ní kí n tọ̀ Olúwa wá ká lè rí àtúnṣe sí ọ̀rọ̀ ọmọ mi sà. ọ̀rọ̀ ọmọ yín dàbí ẹni tí ó wù kó máa ṣiṣẹ́ bí erin kó tiẹ̀ máa jẹ̀jẹ̀ ìlérí tí ò rí ìyẹn ṣe rárá because tó burú jù láyé ni pé kéèyàn máa ṣiṣẹ́ bí erin kó máa jẹ̀jẹ̀ ìlérí ṣùgbọ́n nígbà tó bá tún wù yàn lọ́kàn yìí pé kóun tún máa ṣiṣẹ́ bí erin kó máa jẹ̀jẹ̀ ìlérí tí ò tún rí yẹn ṣe ó wọ́ọ̀sì pátápátá ni Ọlọ́run alààyè mọ́mí wa ṣé ní bínú ṣe ilé ẹ̀kan ẹ̀rí wípé mo ní ká gbàdúrà bẹ́ẹ̀ ṣe dé báyìí ni wọ́n ti fi hàn mí ní pé orí ọ̀rọ̀ ọmọ yín gangan ni ìṣòro wà abẹ́ẹ̀kọ́ ọmọ yín gan ni ìṣòro wà ṣùgbọ́n ẹ má bínú o ẹ̀yin ni ẹ wà ń di ọ̀rọ̀ yìí. èmi sà. bẹ́ẹ̀ ni. rárá sà èmi ni mo bí ọmọ tí mo torí ẹ̀ wá kò dẹ̀ tún ṣeé ṣe kí n máa ṣe ọmọ mi kí n tún máa sáré fún sà. mú mi wá sà. kì í ṣe pé mo ní pé bóyá lágbára kan tẹ́ ẹ̀ ń lò lórí ọmọ yín ṣe ó pín sí méjì tá a bá ní èèyàn ló wà ń di ọ̀rọ̀ yẹn kì í ṣe dandan pé bóyá ẹni yẹn ló ń ṣe é ṣùgbọ́n ìgbésẹ̀ mi ń gbà míì a máa da nǹkan rú níbi tá a ti ń ṣe akitiyan láti wá ìyanjú sí ìṣòro ẹmu àáyá nígbà míì a fẹ́ tójú ọmọ yẹn ṣe a wá sọ di kòtòròbó gẹ́ẹ̀tì n tó fà á nìyẹn tá a fi rọ pé ẹ gbé àwọn ìgbésẹ̀ kan nígbà tí ẹ̀ ń sáré kiri lórí ọ̀rọ̀ ọmọ yìí bíi pé àìsàn ọ̀nà àìsàn. mo gbé àwọn ìgbésẹ̀ kan nígbà tó wà ní kékeré. you just pray and believe ọba tó ṣẹ́gun àṣẹ́gun fún wa aláṣepé lọ́lọ́run kò ń ṣiṣẹ́ rẹ̀ láàbọ̀ ó ti ṣetán láti tọ́ ìṣòro mi aláṣepé lọ́lọ́run. Ọlọ́run rán mi sí yín náà nǹkan tí mo fẹ́ mú yín ní mẹ́sẹ̀gì ni mà ẹ má bínú ẹ má ro tibẹ̀ ṣe rí mi o adakẹ́ gbóhùn ẹnu mi ẹ̀mí sọ fún mi wípé ọmọ kan ṣoṣo lẹ́bí ẹ ṣe wípé ọmọ tẹ́ bí yẹn ó máa ṣe àìsàn kan láìpẹ́ àìsàn yẹn tí ẹ ò bá ṣọ́ra ó máa fẹ́ la ẹ̀mí lọ ṣùgbọ́n ọ̀nà kan ṣoṣo wà tẹ́ lè rò torí pé ọmọ ológo lọmọ yẹn jẹ́ and ó lè fẹ́ rí bákanbákan ṣùgbọ́n ẹ máa ní láti gbìyànjú dé tẹ́ bá lè ṣe sùúrù aṣọ yẹn máa tough gan but ó dẹ̀ tún fẹ́ mú ògo dání ẹ máa kàn ní láti gbìyànjú lé lórí. àìsàn. ẹ máa gbìyànjú lé lórí àfihàn mi jù bẹ́ẹ̀ lọ. àìsàn. ẹ má bínú mà. àìsàn ẹ̀sà dádì pásítọ̀ àfà àìsàn ẹ̀sà ètò ìdúró kẹsàlàyé ìtókù náà ọmọ kan ṣoṣo àìsàn irọ́ ẹlẹ́dàá mi kọ̀ ẹ̀sà ẹ̀sà. àfà ẹ̀dùn pásítọ̀ babaláwo ẹ̀sà ẹ̀dúró ọmọ mi.
ọ̀kan ló bí Oòduà Oòduà ló bí Ògbóni méje mẹ́ta yálé Erelú mẹ́ta yálé Àpènà ọ̀kan ló kú lọ́dẹ̀yìn Àjẹ́ àti ìdíṣòro àtọkànjẹ́kọ̀ àtòríjàpá ọ̀kan lè sújùrú lọ́jọ́ ìwágún lọ́jọ́ ìwásẹ̀ ẹ̀yin pẹ̀lú Ọ̀rúnmìlà ń lẹ́lọ gbégbá wà Ọ̀rúnmìlà wá ń bi wọ́n gbé báwo lẹ̀ ṣe ní fọwọ́ kan ọmọ mi ó ń toró ti dọmọ rẹ̀ àmújùúlẹ̀ ńlọmọdé méwé ẹsẹ̀lẹ̀ máa bá wọ́n pọ̀ lọ́tí òjò kọ̀ọ̀kan á gbẹ̀jùúlẹ̀ ni. ẹ gbà lọ́ọ̀nù ọwọ́ àlàáfíà. ó kárí tọ́jú rẹ̀ dáadáa tọ́jú rẹ̀ dáadáa ọmọ ò ní kú mọ́ ọ lọ àṣẹ ọmọ ò ní ṣàìsàn mọ́ ọ lọ àṣẹ o ò ní rí un gbé sọnù bí ò ṣe bí ọmọ àṣẹ o. wá wò mí ìyá sórí ẹni tó jíṣẹ́ fún yín ó jánà púpọ̀ púpọ̀ jù bẹ́ẹ̀ ni ẹ máa wò ó gbà mí tí wèrè bá dá yín dúró tó bá jíṣẹ́ fún yín tó sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ òde ọ̀hún ló ti wà nítorí akó apá báyìí ń ló kọ́gun sólódùmarè aṣọ tó sì kọ́gun ségun òun là á pè jẹ̀pẹ́ ẹlòmíì ó múra yóò wọ súùtù sọ́rùn báyìí tó bá jíṣẹ́ fún yín ẹ rò pé kí leléyìí ń wí àmọ́ ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tó ní làákàyè ni ẹ gbọ́dọ̀ tẹ̀lé ẹ lè rẹ́ lòmíì ńlé ọtí tó ti mutí yó kẹ́rí tó yó bíi fèrè amọ̀ kó wá sọ̀rọ̀ fún yín kó jíṣẹ́ fún yín ọ̀rọ̀ tó sọ òde ọ̀run ló ti wà tẹ́ ẹ bá ti gbọ́rọ̀ míì ó kéré ó pọ̀ ni kò sí bó ṣe lè hùn kó kéré mọ́ ẹ máa gbìyànjú àti gbígbèsè lórí ẹ̀. bàbá mélòó ni mo bí ojú kan ẹ̀pà ojú kan èrè kò ní wọ́jú kò ní lẹ́yìn torí ẹ̀ ni mo ṣe ní kánmọ́kánmọ́. irú ìgbésẹ̀ tẹ́tí ẹ̀ gbé yìí ó dùn mọ́ mi nú dáadáa ní báyìí iṣẹ́ tá a ṣe yìí di odò láti ṣe ibẹ̀ ń gbóhùn odò báyìí. ṣé ẹ wá rí odò tí ń ṣàn yìí ẹ lọ rí sọ sí tẹ́ ẹ bá ti dódò gbogbo ohun tẹ́ ẹ fẹ́ àti tẹ́ ẹ fẹ́ lórí ọmọ yín ẹ sọ síbẹ̀ kó máa bódò lọ. tó o bá tún wá padà délé bọ́ra rẹ sí wòwò ọmọlúàbí kó o sì fọmọ òun lórí mọ́ra kó o ṣàdúrà fún un nítorí àdúrà òbí a máa gbà lórí ọmọ ó ṣe kókó ọgọgànà lálákè sọ àyúnre àbọ̀re mọ́ rọra o mọ́ tẹ́ jẹ́jẹ́ o máa rọra o mọ́ tẹ́ jẹ́jẹ́ o pẹ́kẹ́ ò ní gbin àjà ò ní dì mọ́lógbò lẹ́sẹ̀ máa rọra o síwájú wọn ìṣíwájú lórúkọ tá a pẹ̀sẹ̀ ọ̀tún gbẹ̀yìn wọn ò gbẹ̀yìn lórúkọ tá a pẹ̀sẹ̀ òsì tẹ́sẹ̀ bá ṣe méjì àárín wàṣàwàṣà ojú ló ṣe méjì àwòrán kedere. máa wò ó abiyamọ máa kú ọ̀rọ̀ ọmọ bẹ́ẹ̀ sì rèé kò mọ̀ wípé fìkanra kan la ṣe fún un lóòótọ́ ló lógo àmọ́ àìsàn tí ó ṣe yìí tá a bá ṣe léè fún àìsàn náà ó gbẹ̀mí rẹ̀ Elédùmarè ó pèsè ọmọ mi tí ó tọ́jú ìwọ ìyá yìí tí ó sì tọ́jú eléyìí náà tí ó lówó lọ́wọ́ àmọ́ eléyìí àti gbogbo rẹ̀ àti fi rẹ̀ mí o ọ̀pẹ láyé ojú rẹ̀ ò ní rí bi ọkàn ṣo ló mú nú ẹ. ẹlẹ́dàá mi o orí mi o odò kì í ṣọ̀kọ́ bojú wẹ̀yìn gbogbo àìsàn tó fẹ́ ṣe ọmọ mi nínú omi ara nínú ẹ̀jẹ̀ ó yẹ ẹ di odò kẹsàn-án lọ́wọ́ ẹ̀yin abiyamọ ayé ẹ̀yin abiyamọ ọ̀run ẹ parapọ̀ kẹ́ wá gba ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ mi o ẹ má jẹ́ ń fojú sunkún ọmọ o ẹ má jẹ́ kó ọmọ mi ṣàìsàn o ẹ má jẹ́ kó ọmọ mi kú o wọ́n ní tí bá sì jù sómi ọmọ mi ò ní ṣàìsàn mọ́ ọmọ mi ò gbọ́dọ̀ ṣàìsàn àìsàn tó fẹ́ ṣe ọmọ mi ó yẹ kó ṣègbé o. n tó sọ fún mi ni pé wọ́n máa fi kan dí kan gẹ́gẹ́ bí abiyamọ kò dẹ̀ wù mí kọ́mọ mi ṣàìsàn ni mo fi gbérù gbèsè yẹn sà. fi kan dí kan sẹ́yìn o mọ̀ wípé tí a bá ní ìṣòro tá à ń káàkiri bóyá ilé pásítọ̀ wòlíì àáfà àti àwọn tiwantiwa ó yẹ ká máa farabalẹ̀ nítorí àwọn nǹkan tó bá sọ fún wa ká máa béèrè wípé nǹkan báyìí o ẹ jọ̀ọ́ báwo ni ìbẹ̀rẹ̀ ti rí báwo ni àárín báwo ni ìparí kò yẹ ká máa fi wàdùwàdù ṣe nǹkan ká máa farabalẹ̀ ká máa fi gbọ́. ọ̀nà fẹ́ fi nǹkan dín nǹkan ni. ẹ mọ̀ wípé àìsàn yẹn tí ẹ̀yin ò fẹ́ kó ṣe ọmọ yín oríire ẹ̀ ni wọ́n fi dí ẹ.
Wọ́n sọ bẹ́ẹ̀ fún mi sá. Ogun ọ̀run ti sọ bẹ́ẹ̀ ṣe délẹ̀ kan lọ́rùn ti fi hàn mí. Ó túmọ̀ sí pé ìgbìyànjú mi ni mo fi kó bá ọmọ mi. Dádì, ìgbà tó ti wá rí báyìí. Ẹjọ́ jẹ́ kó ẹjọ́ kún ọjọ́ ọlọ́run èmi kọ́ lọ́wọ́ àwájú ẹ. Kí ni a tún ṣe sọ̀rọ̀ ọmọ mi? Ẹjọ́ kí ni mo fẹ́ ṣe, kí la fẹ́ ṣe, kí ni Jésù fẹ́ ṣe fún mi? Akiri ìṣòro ni Jésù. Òun náà ni aláwọ̀ tó ẹsẹ̀ wa, òun ni ó ń tọ́ ìṣòro fún ẹni, pàápàá jùlọ ẹni tó bá ti jọ̀wọ́ ayé ẹ̀ fún. Ṣé ẹ rí ẹ wò mí? N tó wà ń bẹ̀ náà níbi pé ká máa gbàdúrà, ká máa gbàwẹ̀ torí kò sí nǹkan tí Jésù fẹ́ ṣe. A ní nǹkan kan mi ju àwẹ̀ àti àdúrà ní ọ̀págun Kírísítẹ́nì láti bá Ọlọ́run rìn. Ṣùgbọ́n sẹ́rí mo kàn tí ẹ fẹ́ tí wàá kìlọ̀ fún wa ni wípé ẹ wò mí tá a bá ní ìṣòro ẹ má jẹ́ ká máa kí ìṣòro yẹn kó máa mú wá bò débi wípé tá a bá ń wádìí kiri ká má máa fara balẹ̀ tá a bá fẹ́ ra àwọn nǹkan wẹ́wẹ́wẹ́ bíi aago bíi fóònù tá a ń ra káàkiri nísìn kò sí béèrè tá a ní béèrè lórí àṣìpálẹ̀ ẹ̀ a máa béèrè kí ni léyìí jẹ́ pro kan ní pro 11 ẹ̀ wádìí ẹ̀ fínífíní tó bá ti wá fún yín ní solution bí ọ̀nà ẹ̀bùrú báyìí ẹ̀ tí ẹ̀ níwádìí ẹ̀ wò ẹ̀ ní wò pé irú àbújá ibo ló fẹ́ já sí kò dẹ̀ sẹ́ni tó máa gbọ̀nà ẹ̀bùrú tí ò ní pàdé tiẹ̀ níwájú. Ọ̀rọ̀ mo ni mo ṣe ní sá. Ṣé rí a máa gbàwẹ̀ a máa gbàdúrà a tún wá ní omi kan tí Ọlọ́run ti bá wa fàṣẹ sí táwọn màlẹ́kà náà ti bá wa fọwọ́ sí àgbè fún yín ṣùgbọ́n ẹ máa gbàwẹ̀ ẹ dẹ̀ máa gbàdúrà lágbára Ọlọ́run gbogbo nǹkan bẹ́ẹ̀ gbogbo tó wà ojú ọ̀nà àparí pátápátá àparí ẹ ní sunkún lórí ọmọ náà lórúkọ Jésù ọ̀run á pa yín lẹ́rìn lórúkọ Jésù ọ̀run á pa yín lẹ́rìn àmín Jésù ẹ gbégbá ọpẹ́ àmín Jésù lórí ọmọ náà ẹ gbégbá ọpẹ́ àmín Jésù. Baby, ṣé o rántí pé mo sọ pé mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀? Ṣé o sí? Kò sí. Mo kàn ní ìdẹ́ ọ̀pẹ ni. Lórí kí ni? Ó lọ́rẹ̀ẹ́ mi kan tó need help. Mo wá fẹ́ kó bá mi ràn lọ́wọ́. Ó need iṣẹ́ actually. Mo dẹ̀ mọ̀ pé o lè ṣe fún mi. Okay. Táwa là ń sọ̀rọ̀ pẹ̀lú. Ṣé ní tí mo mọ̀ ni? Rasheed ni àwọn nǹkan tí mo gbọ́ ń pa ẹ̀ lately inú mi ò dùn sí. Ó wà in a very terrible condition. So èmi feel pé tó bá ríṣẹ́ at least nǹkan tó máa better fún. You get what I'm saying? Àwọn jẹ́ Rasheed. Old school friend. No, mo mọ̀ tó ń sọ. Èèyàn abẹ́ranko. Kí ló kàn mí pẹ̀lú Rasheed? Èèyàn ni. Ṣé o pé ìtòrí ọlọ́run? Are you in your right senses? Kémi bẹ́ẹ̀ wáṣẹ́ fún X ẹ̀. Come on, will you keep quiet? Ṣé o gbọ́ nǹkan tó ń sọ ní ọ̀rọ̀ ọ̀dọ̀ tí wo ló ń sọ tí ò dùn létí náà? Kémi bẹ́ẹ̀ wáṣẹ́ fún X ẹ̀. Tẹ́yìn méjì tíjọ fẹ́ra rí. Ṣé bí ní past nìyẹn? Èmi ti wá di bọ̀m̀bọ́yì, ó dá nípa ẹ̀mí èjì tí ń ríra àbí? You started seeing each other. Where? I don't know and I don't care. Torí mi ò mọ̀dí tó ṣe máa wá bá mi pé kí n bẹ́ẹ̀ wáṣẹ́ fún X ẹ̀. What are you saying? What's the big deal? Ojú ló ń rojú ṣàánú. Oh, so okay. Òun wá avenue tẹ́yìn méjèèjì tún máa fi ríra àbí kẹ́ lè continue. Don't you trust me? I'm highly disappointed. Honestly speaking. Tó bá ti ní nǹkan tó make sense tó ṣe gbọ́ létí láti bá mi sọ then you can back. Tó bá ti fẹ́ sọ nǹkan tó make sense nǹkan gidi kò pè. Wait, baby. Ọ̀bára ṣe pé lọ́lọ́run. See, say that. Ọ̀bára ṣe pé. Ọ̀bára ṣe pé. Gbogbo nǹkan ló ní ìtumọ̀ láyé. Gbogbo gbà ló ní àsìkò láyé.
lásìkò òjò àárọ̀ lásìkò ẹ̀rùn ayọ̀. ọ̀rẹ́ lọ́nà ó ti pè mí sí olóhùn ò ní pẹ́ dé mọ́. látẹ̀kùn tó ti sọ pé òun bọ̀ nǹkan tó ti wọ́n amaze mi ni pé báwo ló ṣe jẹ́ pé ẹ̀yin ló máa pè fún òun bọ̀ tí ó pè mí. so ṣé tí ọ̀rẹ́ mi bá pè ọ́ tèmi bá pè ẹ́ ṣé bí kọ̀ọ̀kan náà ni wá na my friend now so èmi ò rí kankan tó yẹ tó special ó ti yẹ ọkọ mọ̀ pé nígbà míì ṣá o máa ń gbọ́ pàṣẹ dáadáa ṣá. bẹ́ẹ̀ ni sà. tó ní yàrá kan náà ó gba 20 boys tá a bá ti fẹ́ra wa dénú o ti understand téèyàn bá ń fi ojú sọ téèyàn fẹnu sọ téèyàn fi gbogbo ara sọ ọmọ yẹ ká máa understand ara wa. kò ń ṣe gbogbo yẹn náà ló mọ̀jú àfi sùúrù ọ̀gbọ̀n nǹkan tèmi kan wò ní pé kí ló rí lára ọ̀rẹ́ mi yẹn. ọ̀rẹ́ ọmọ èmi kàn fi ò ní o pé tẹ́ bá máa bí ọmọ kẹ́ má lọ bí kùkùté òkè kan wo èmi náà mo ga gbogbo nǹkan lọ́lọ́run fi dá mi láàrin ọwọ́ ga ẹsẹ̀ ga kò sí nǹkan tí ò ga lára kò believe kàn wò náà èmi kàn fi òkè wo èmi sìn. mo ga. ẹ rí bí ọ̀pá mi. báwo ni ọ̀rẹ́ mi ṣe rí. ó dàbí igi bámbú gbẹ̀mí ìbílẹ̀ pọ̀pá ń pè torí gbogbo nǹkan tí mo rí ọwọ́ tóbi everything mi dáradára ni o ti understand má bí a lè bímọ tó máa kúrú sómọ tó máa ga ti understand. so nǹkan tẹ́ ń sọ fún mi ni pé délé wà òkè fún mi sá. no mi sọ bẹ́ẹ̀ àmì tó sọ bẹ́ẹ̀ mi sọ pé délé wà òkè mi kàn ń wo pé ọlọ́run ní jẹ́ kéèyàn jí ọmọ pé tó bá fọ́ fèèyàn gbà ní jẹ́ kéèyàn fọ́ fún o ti understand èmi kàn ń wo pé ó yẹ mo fọ́ fún ẹni náà nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. gbọ́wọ́ sórí tán mi sá gbọ́wọ́ yín sá. ok orí mi ní fún gùn jàre. ṣé kò dùn mọ́ ẹ ni. lẹ́ẹ̀kì kí n kan máa rìn. kò lẹ́ẹ̀kì kan máa rìn. ṣé lóyún gbé. mi ò lè sọ fún un ṣé mo fẹ́ sọ fún mi. irùngbọ̀n yín rìn mí. pẹ̀lẹ́ mo mọ́ra. máa wò ó abiyamọ máa kú ọ̀rọ̀ ọmọ bẹ́ẹ̀ sì rèé kò mọ̀ wípé fìkanra kan la ṣe fún un lóòótọ́ ló lógo àmọ́ àìsàn tí ó ṣe yìí tá a bá ṣe léyìí fún àìsàn náà ó gbẹ̀mí rẹ̀ Elédùmarè ó pèsè ọmọ mi tí ó tọ́jú ìwọ ìyá yìí tí ó sì tọ́jú eléyìí náà tí ó lówó lọ́wọ́ àmọ́ eléyìí àti gbogbo rẹ̀ àti fi rẹ̀ mí o ọpẹ́ láyé ojú rẹ̀ ò ní rí bí ọkàn ṣó ló mú nú ẹ. gbogbo àlàtẹ̀sọ pé ẹ láyẹn bó ti rí gẹ́lẹ́ nu o ire lẹ́yìn látòdì ọ̀run o wàláhì ìlàsíláwà ilé lẹ́rìn o ṣùgbọ́n àwọn aṣáájú ológo orí ògo ọmọ aráyé àwọn náà fẹ́ ọgọ́ sẹ́yìn o pẹ̀lú àṣẹ lọ́wọ́n sì nífẹ̀ẹ́ fàsẹ́yìn torí pálukúrà ní pé kúlù ìyá omi wà fi ṣáàní gbogbo ẹ̀mí tó bá ti ń bẹ lọ́run ó dẹrọ kọ́ ló ń gbàdúrà rẹ̀ wàláhì àdúrà yín ti gbà. afa náà ohun tẹ́ ẹ̀ jẹ́ kó yé mi rí pé ire ni mo yàn. wàláhì ire ló yan látòdì ọ̀run ṣó wá rí ṣó rí àdúrà yín ti gbà o àwọn kádọ wa lè gbàdélẹ̀ àwọn àfáàtà náà fara tá a fara ti ta fẹ̀yìntì àfáà ṣé ò Badmus lẹ́jìgbò màmí ló dàn wọ́n lẹ́nu. The situation is permanent. You just pray and believe. Ọba tó ṣẹ́gun, àṣẹ́gun fún wa. Aláṣẹ pé lọ́lọ́run. Bí a ṣe sọ lọ, ọ̀nkú. ọ̀nkú yín wo tọ́ ilé jọ ẹ̀dílé ṣe wọ́n kì í ṣá. Ó dà pé ẹ̀yà ìṣe báyìí tẹ́lẹ̀ because inú bí yín wáyé. Calm down. Ọ̀rẹ́ ìfẹ́ ayé yín níbi ọkọ yín. kò ní lágbá fún ìfẹ́ ayé mi mo fi ìfẹ́ kan rùn ẹ̀ ṣé mo fi ìfẹ́ kan rùn ẹ̀. Má bínú, she's carrying your baby. alẹ́ ẹ̀ ń blú o tó bá ti fẹ́ bá mi sọ̀rọ̀ ìfẹ́ ṣé èèyàn báyìí ni màá fẹ́ sí mi ìnáwó mi rí ṣé fẹ́ kí o ò pèrè nífẹ̀ẹ́ mi ò pè wọ́n nífẹ̀ẹ́. Kò
But you must sọ fún mi lọ́jọ́ àkọ́kọ́ máa kó lélẹ̀. You must sọ pé mi àti wa compatible in height. Àwa. Compatible in height. Wò mí lókè náà. Wo ni mò ń wò yìí? So àwa compatible. Mi ò lè fẹ́. Kí ló ṣe ń sọ́gàn? She's carrying your baby. She's carrying my baby. Congratulations. Ọlọ́run á wọ Ọlọ́run á dá sí o. N tí bí mo ṣe máa fún bí. Bí fún ta ni? Wo. Mo ní bàbá sọ pé olóyún fún ṣé òun òkè ṣàwùdẹ sọ pé o ò tí ì bí o fẹ́ bí fún mi. I don't like am now. Ṣé mi pẹ̀lẹ́ jọ? Èmi pẹ̀lẹ́ jọ ní ìkọ̀kọ̀. Mama sọ. Níbi báyìí same 3 síta. Má ṣe báyìí fún mi bébí jọ. Proof ẹ̀ ṣo ní proof. Ọ̀ní. Ṣo ní mama pè mí lọ́ọ̀nì ṣé ṣé ọmọ nìwọ ni. Ọ̀dà bébí. Ó yá má bínú. Tí n bá fún ẹ ní blue ìgbà tó ń pè nífẹ̀ẹ́ ayé mi ọ̀dẹ̀ ni tó yẹ kó rí wọ̀nyí sí wá sọ pé ìwọ ìfẹ́ ayé mi o ti understand mi bá bọ́ọ̀mù wá súnmọ́ mi. Súnmọ́ ẹ wá ṣe kí ni? Súnmọ́ ẹ wá ṣe kí ni? Kò sọ fún ẹ ni. Pé. Ó ti pẹ́. Kí máa bẹ̀ lọ. Wọ́n ní pé kí n súnmọ́. Iṣẹ́ bàbá mi. Kí ni business ẹ̀ bí tó wà ẹ̀ sẹ̀? Kí ni business ẹ̀? Ó ṣàgbọ́ngbà tó ní pé kí n súnmọ́ òun kí n mú. Etí àwọn yàrá ìjà ẹ̀ ló dì. Tẹ́lẹ̀ ní gbogbo ẹ̀ tó tó use me. Wọ́n ti sort mi ara ẹni tẹ́jọ́ ní díù lélẹ̀. Jọ ń torí Ọlọ́run. Bébí ó dà pé gẹ́ẹ̀ yìí ti ń sinwin gan. Bébí prank ni. Anyways, bébí gẹ́ẹ̀ yìí ń sinwin. Jẹ́ ká sọ̀rọ̀ nípa ọmọ wa. Oh my God! Ní bá máa ṣe wẹ́dì. Wẹ́dì lọ ṣe wẹ́dì pẹ̀lú ẹni wà wájú. Ikú tẹ gbogbo tó bí mi nù kó kàn tẹwọ́ pẹpẹ kó kàn ṣe bí wèrè. Ṣé bọ́lọ̀ fẹ́ bá tẹ̀ ẹ̀jẹ̀ ṣe fún ilẹ̀ ẹ̀dá òrùṣà? Ṣé orí bẹ́ẹ̀ yìí ni? Ìwọ tí mo pè lọ́rẹ̀ mi tó snitch ni ẹ́. Mo gbọ́ ọ̀rọ̀ ṣé bébí Ọláńlé jí àwọn ikú báyẹn ló máa gbé sọ. Kọ́kọ́ tí mi lè kọ́ mi ni mo wà. Ilé ọkọ mi ni mo wà. Orí ẹ̀ máa da fún ìlú mi ò lẹ́lẹ́gà ọ̀jẹ̀ ni ẹ̀ ṣé ó jẹ́ kó máa tẹ̀lé fún yìí o. Kí ló ń ṣe ẹ náà? Ọ̀nà ń tẹ̀lé ilé ìdáhùn ìwà sọ́dọ̀ mi. Mi máa ń jẹun àwọn ṣe bó ṣe àmú ráhùn ṣe tí kí ló ń ṣe ẹ̀? I don't like am o. Má bínú bọ̀ ṣé kì í ṣe nǹkan tí ó fi ìrònà ọ̀rẹ́ mi náà ló máa padà fi. Ọ̀rẹ́ olórí burúkú má máa pè lọ́ọ̀rẹ́ má máa pò lóṣó lọ́ọ̀rẹ́ wetin dey do you? Mi lè ṣe fún ẹ àwọn ọmọ pé wọ. The situation is permanent. You just pray and believe. Ọba tó ṣẹ́gun, àṣẹ́gun fún wa. Àǹdí Barrister, ẹ̀dùn kan ní lọ́jọ́ sí. Ó ní kíni lágàtì kíni lágàtì. Kíni gbangba ṣe ìwọ́rọ́kọ́, ẹ̀ẹ́dẹ́gbọ́n ńlá tẹ́ lára, ẹ̀ẹ́dàgbà ya tẹ́ ní èèkan, tẹ́ ṣe jìmúre pọ́ńbé, tẹ́ ṣàyà ṣàrà ṣàpá olóde kó máa kóde, ṣojú káwó gbèrú ẹ̀. Ẹ máa jẹ, ó dẹ̀ máa jẹ́ kí gàrí, ó máa jẹ́ kó Bọ́láńlé, onímàlẹ́rí àní. Bọ́láńlé, olóògùnlẹ̀ dúdú ni. Ló ti wálẹ̀. Pẹ̀lẹ́. Pẹ̀lẹ́. Bọ́láńlé. Pẹ̀lẹ́ o. Pẹ̀lẹ́. Ṣéjú ẹ̀ ti wálẹ̀. Má ti wó. Pẹ̀lẹ́. Tára ti wálẹ̀. Fómi yẹ́ olè ọ̀tẹ̀ orí ẹ̀ pé. Kí ló ṣẹlẹ̀ gangan? Kò sí nǹkankan. Kò lè sí nǹkankan. Ṣùgbọ́n torí eré orí igi àṣekù ọmọ ẹ̀dùn ni. Ṣòye kò wá sí ìfúnkan nínú òròmọ adìyẹ táwòdì òkè òmọ̀. O get èmi ajá ẹ sí o nǹkan wà o. Bọ́láńlé o ti lóyún o. Lóyún ọkàn ló ń rìn mí. O lóyún ọkàn ló ń rìn ẹ̀.
mo lọ lóyún o dẹ̀ ní èmi ló ń kó mú jọ sí. èmi ò lóyún o. o lè lóyún o lè lóyún èmi ń sọ fún ẹ sìn pé o lóyún ṣé mo ṣe fẹ́ ṣí ẹ mọ́ ni wọ́n kọ́ lóyún kẹ̀gbẹ̀kẹ̀gbẹ̀ Bọ́láńlé o ti lóyún. mi lóyún. ok no problem o lè máa bẹ̀rù pé bóyá bọ̀dá ẹ máa bínú àbí bọ̀dá ẹ máa jà no mi ní láti bẹ jà because no àìmọye àwọn ọmọ tí ò tó ẹ tán ti bímọ mẹ́ta nílé ọkọ ọjọ́ orí tiẹ̀ náà ẹ no má bàjẹ́ sóyún ṣùgbọ́n má bàjẹ́ sóyún now ọmọ tó kàn sìn talent tó fún ẹ lóyún. sá. ó gbọ́ mi dáadáa. Délé lorúkọ ẹ. nígbọ́. Délé lorúkọ ẹ. wo Bọ́láńlé Délé lorúkọ ẹ ọ̀ Délé kọ́ lorúkọ ẹ kọ́kọ́ wo wípé tó mọ̀ pé abẹ́ẹ̀bẹ́ yẹn ni mo rọra àti mo rọra mu gàrí mi jẹ́jẹ́ pé òkè kí n fi yẹn rorí pé òkè báwo ni mo fẹ́ wo another level now okó tiẹ̀ dé sìn mo fi orí oyè mo fi dúró sójò mo fi ń bá ẹ sọ̀rọ̀ kò jẹ́ kórí ẹ pé òtútù ń ho tó ń harí jẹ pẹ̀lú oyún sóyún tiẹ̀ orí híhajẹ ló tún mú wá. now ṣé o ti wá pé Délé yẹn o ti ṣàlàyé fún pé tó gbogbo eré pátá ṣe o ti doyún o ṣó ti ṣe yẹn. mo ti sọ fún mo ti mọ̀ pé mo lóyún. good ìgbà tó wá mọ̀ kí ni response ẹ̀. sá. báwo ló ṣe fíìwù ńgbà tó lóyún. nǹkan tó ṣẹlẹ̀ ni pé lẹ́yìn ìgbà tí mo pè tí mo sọ fún pé mo lóyún. tí bá ti wá pè lẹ́yìn ìgbà yẹn kò wá ní gbé kọ́ mi tí mo wá fi nọ́mbà mi pè tí bá ti wá gbé tí bá ti wá gbọ́ ohùn mi pé mo sọ pé èlò ọkàn wa kò ti kóòlù mí inú kò tí mo ṣe fún un wọ́n ti fún mi ọwọ́ kò ti kóòlù. no wait má ti sunkún ẹkún yẹn ò tí yá ó sì dìgbà tó bá dénú part 2 o ti get má ti sunkún sìn now ohun tó ṣẹlẹ̀ ìgbà tọ́rọ̀ ti wá rí bẹ́ẹ̀ àwọn èèyàn wo ló mọ̀mọ́ Délé yẹn tí ó ti lọ sọ fáwọn èèyàn ẹ̀. èèyàn bí àwọn Afẹ́nifẹ́re. ẹ̀yin náà àwọn ọmọlúwàbí ni tàbí àwọn Àmọ̀tẹ́kùn. ṣé rí o kéde máa ń wo mo mọ ọ̀rẹ́ kan mọ́ ọ má ló bá ní ilé ọ̀rẹ́ yẹn o wọn àtọ̀rẹ́ ti wá jà. wọn àtọ̀rẹ́ ti wá jà. kò mú fi tó wà. n kì í sọ pé èèyàn jákujáku ni èèyàn tí ìwà àti ẹjọ́ ń ṣeré pátó fi lóyún okay good now àwọn bí olóbìlẹ̀ ti máa lọ ń fúnra yín ní àwọn short tẹ gbá tó fi doyún yìí àwọn olóbìlẹ̀ ti máa ń lò gẹ́gẹ́ bí field at least ó sọ̀rọ̀ lé ọ̀rẹ́ ẹ̀ òun àtọ̀rẹ́ yẹn ti jà at least ìgbà tóun àtọ̀rẹ́ yẹn tún jà ẹ̀ tún continue náà ni at least àwọn ibìkan sálẹ̀ ti lọ ń ṣe gbogbo eré àkọ́kọ́ olùkọ́ yẹn. máa ń gbé mi lọ jẹja máa ń jẹ pepper soup. ǹjẹ́ máa ń mọ ẹmu náà. ok ilé pepper soup àti ilé ẹmu yẹn ló ti máa ń fún ẹ ní àkàmọ́. mi mọ̀ pé ìdè ìzọ nìyẹn tó bọ́ jẹ́ pé tó alákàmọ́dé bọ̀dá mi ṣe ló máa ń gbé mi lọ ilé ọ̀rẹ́ o tí ó bá ti wá kànlẹ̀kùn o tí màá ṣe pé bóyá ojú ajá ń ṣèjẹ màá ṣílẹ̀kùn fún un. good ṣé mo pín ilẹ̀ ní kí n má parọ́. bẹ́ẹ̀ni. ìgbà míì tí 3,000 àbí 1,500 bá yọ a máa ń lọ kò ń jọ bí òtẹ kò ń jọ bí kan. àwọn ọmọ sá fún ẹ tó. bẹ́ẹ̀ ajá máa ń lò. nice one. níbi kan pàtó tá a máa ń lò. ok ẹ níbi kan pàtó good. Bọ́láńlé you see lójú ayé ẹ̀mí ẹ̀ ayé ẹ̀ dẹ̀ dàbí nǹkan tó jẹ́ pé ọmọ kan kí nǹkan ti wà kó waste tí ò wúlò tí ò ní meaning tí ò wúlò nǹkan tí ò wà useful o ti get mi ò rò bẹ́ẹ̀ confam ni mo sọ fún ẹ bó ṣe rí nìyẹn ò wúlò ò jẹ́ kankan because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni number one ó kọ́kọ́ mọ ọkùnrin ò mọ àwọn èèyàn sánsan mọ́ lẹ́yìn yẹn ọkùnrin yẹn kì í ṣe pé bóyá o mọ lé ẹ̀ anywhere tó bá ti ka yín mọ́ ìbàjẹ́ ṣọ́ọ̀bù orí ṣọ́ọ̀bù ìbàjẹ́ ẹnu ọ̀nà ìbàjẹ́ ẹnu gọ́tà ìbàjẹ́ ẹnu primary school kan tó ṣí window lẹ̀ anywhere ó ń ṣá ẹ lọ náà nìyẹn àbí can you see o rí i pé wo bóyá ṣìra ẹ̀ now good Bọ́láńlé so o mọ relative ẹ̀ kankan rárá àti rárá. yẹ́nì kì í ṣe pé mi ò fẹ́ mọ relative o ṣùgbọ́n mo máa ń gbọ́ pé ìfẹ́ láàrin ọkùnrin àtòbí ló wá pé tó bá dé ìyá mo máa mọ ara wọn èmi àtẹ̀kọ̀kọ́ nífẹ̀ẹ́ ara wọn. bẹ́ẹ̀ni ó mọ ohun tó ṣẹlẹ̀ mo já ẹ tán Bọ́láńlé jọ má ṣe mistake wọ inú ilé yá má wọlé mọ́ o mo disown ẹ finally ó gbọ́. bàbá mo kí n lè rúbọ ọ̀dà
ilé bàbá ẹ̀ dà ilé bọ̀dá yàn jẹ́ ilé bàbá ẹ̀ wọ́n bí má lọ rò pé bí a tó ní kó wọ́n ti máa ń kọ́ bọ́lá lé pẹ́pẹ́ dẹ̀ you cannot pẹ́ anybody here o ti kọ́ má lọ rò pẹ́pẹ́ dẹ̀ wèrè kan fún mi tó má lọ rò pé pẹ́pẹ́ dẹ̀ lọ́dọ̀ mi máa pẹ́pẹ́ ju bó ṣe mo rò pé máa pẹ́pẹ́ mi lọ ìwọ bọ́kùnrin rìn ọkùnrin fún ẹ lóyún you cannot sọ wípé àǹtí ẹ̀rì bọ̀dá ẹ̀rì àbúrò ẹ̀rì ìyá ẹ̀rì newsers. bùdá mi. tó fẹ́ sọ another thing tó fẹ́ ṣe another record. mo máa ń tí ẹ kan. now you are talking. báwo ló ṣe máa befriend ọmọkùnrin tó ní mọ̀yàn mọ́ nonsense ilé àti ẹ̀yìn la máa lọ you see that your sister-in-law. mi sọ pé sister-in-law mo ní mo máa ń tí ẹ. àǹtí ẹ̀ ìyá ọkọ ẹ náà ni tí ó mọ̀ ní àbọ̀lálé má gọra ẹ bó ṣe já àǹtí ẹ̀ yẹn ó ti dìyà ọkọ ẹ ó ti lóyún nìyẹn wọn kì í ṣẹ́yún níràn wa ó gẹ̀tẹ̀. bùdá mi ìjọ ṣe lè ṣe èpù kan fún mi kí n gbórí lé oyún ń gbó. ọmọ àlè lọmọ ìfẹ́ yà ọmọ àlè ló fẹ́ yà èmi jẹ́ gẹ́gẹ́ bí délé tó máa gbórí lé mi ní èjìká nonsense idiot ó jẹ́ má ṣubú lulẹ̀ idiot ara ẹ̀ tó lù ẹ̀ tó bá yẹ pé o ṣẹ̀ ìgbà tí mo ṣe máa ń kẹ́ gbàbọ̀ ẹ̀ o máa ń pariwo tí ẹ̀ bá ń kẹ́ gbàbọ̀ ẹ̀ ni ọlọ́lọ́mọdún wa tó máa pa dúró délé ẹ̀ bá ń kẹ́ bó ṣe ń kẹ́ ẹ̀ yẹn. bùdá mi ẹ má tún kojú yẹ pé tú. máa tú mo nígbà gbogbo ọ̀rọ̀ mọ sáǹdì fẹ́ tiẹ̀. ó bá jẹ́ kí bóyá bí ẹ̀rọ kí ló ń ṣe ẹ́ gan-an tó ń bànújẹ́. You just call a master planner. He's the master key of all. You just call a master planner. Oh my God. Rasidi, ẹ kí ló dé? Ló ṣe àsùnrí kọ́ bíi tíṣà tó ń nà pa. Wọ́n ayé yìí ọmọ lè. Ẹni bá wálé ayé mọ́yà lọ́sọ ilé ayé dogun o. Bọ́n sọ fún ọmọ ní kọ́ ọmọ ṣe sùúrù. Bí nǹkan bá ti dé bọ́ ọmọkùnrin gbọ́dọ̀ dúró bí ọmọkùnrin ni o. Bí wọ́n bá dára lẹ̀ tó fààyè gba wèrè ó wọlé sílé ayé rẹ o. Lẹ́yìn kó dúró jẹ́jẹ́ rẹ kọ́ ọmọ bẹ Ọlọ́run rẹ. Ṣé ọmọ ẹni tí kádàrá kàn ni? Àbọ̀ ọmọ ẹni tó orí kàn. Ọkọ̀ á máa bá ọkọ̀ títì tí ó yà á lẹ̀. Àwa ti rí lọ́nà Èkó. Tọ́kọ̀ ọmọ lọ́ba yà. Ìkó sì tó kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò sì yà á lẹ̀. Kò pé ó tún débi tí ń lọ ṣáájú tètò yà á lẹ̀ o. Ọlọ́run ti ṣètò ayé bó ṣe wù ó. Àwọn nǹkan mẹ́ta kan l'Ọlọ́run òfin ẹ̀dá. Àkọ́kọ́ ìjọ tẹ̀dẹ̀ ó wáyé. Ìjọ tẹ̀dẹ̀ ó ṣoríire. Àìjọ tẹ̀dẹ̀ ó kú. Ọlọ́run òfin ẹ̀dá. Bọ́lọ̀ máa fi mẹ̀dá ni kálukú ò ní ṣe wàhálà mọ́. Wọ́n bá kọ̀tàn láti ń kù ní kọ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn. Mo ṣe wàyí nísìnyí mo ti ká ṣùgbọ́n mo ti ká ìlà mo kí gbogbo ẹ̀pọ̀ látàárọ̀ ni mo kí ilé ẹ̀fọ́ lọ́hùn. Yọ̀mọ̀ lọ́nà ọmọ ní bá ti ń tásìkò rẹ̀. Wọ́n ní ó fi sùúrù sọ̀rọ̀ rẹ̀ o. Sọ mi ti yọ. Mọ̀lẹ́ká ìsikẹ́lì àbí kí ló kọ rẹ̀. Ètí mo kó fáìlì yìí kì. Àwọn fáìlì tó kó lọ wájú Ọlọ́run ní ìsìn. Bóyá fáìlì rẹ ló kó bẹ́ẹ̀. Kọ́lọ̀ wọn kàn sí báyìí. Kọ́kàn fi red biro àbí blue biro kọ́lọ̀ méje wọ́n fi red biro báyìí kí o kọ rẹ̀. Kọ́kàn fi black biro báyìí. Kọ́kàn fi máàkì o kọ rẹ̀ ni. Kọ́kàn lù ní stamp ní gbà. Ọba àmọ́ sórí rẹ̀. Kí ló wá dé? Hello. Hello sir. Ó ti lè ka nǹkan kún jù. Yóò sì sọ̀rọ̀ àìdarí Èkó. Tọmọ wọn sọ̀rọ̀ tí wọ́n mọ̀ wá. Ṣé Mr. Rasheed ni? Ẹ jọ̀ọ́ tó Ọlọ́run. Rasheed Ọlábọ̀dé lẹ́ ń bá sọ̀rọ̀ o. Fọ̀túnba sí i. Kọ́mọ ìpínpín ọba lówó lọ ẹsẹ̀ mọ́ ọjọ́ túnba. Wọ́n mọ̀ pé nickname ni. Ok. Ìyàwó mi ló fún mi ní nọ́mbà yín. Bimbo. Nǹkan tí màá need látọ̀dọ̀ ẹ ni wípé first thing tomorrow morning ẹ máa lọ sí Asteric company. Ilé-iṣẹ́ ọ̀rẹ́ mi ni mo dé ti. So ẹ jọ̀ọ́ mo ti bá sọ̀rọ̀ please. Mo pẹ́ mo bẹ̀. Okay. I'll send the address to you. Okay, first thing tomorrow morning. Yeah, I think that should be good. Ẹ má worry, I'm send this. And ẹ má pẹ́ débẹ̀. Mo ti bá sọ̀rọ̀. Kò sí problem. Ojú ló ń rojú ṣàánú. You're welcome. You are welcome. Kí lẹ sọ? Okay sir. Sọ fún wọn pé mi lẹ̀gbọ́n rẹ. Sweetheart. Thank you. You're welcome. Thank you so much, Oshe. You're welcome. You don't know what this means to me. Honestly speaking, Oshe mo dúpẹ́ lọ́wọ́ ẹ. God bless you. Thank you. I love you. I love you too, my love. Ṣé oúnjẹ ti ready? No, ó kù díẹ̀. No, kó má kù díẹ̀. Ó kù díẹ̀ náà. Kó má kù díẹ̀ o. Wọ́n ní wá bẹ̀rẹ̀ sẹ́. Ó sọ fún ọpẹ́ ọ̀la Tuesday. Kó tó sọ lónìí ìbàdàn. Wọ́n ló lè bẹ̀rẹ̀ Tuesday náà. Wọ́n ní kí n máa bọ̀ lọ́la. Congratulations. Ẹjọ́ mo fẹ́ yọjú sí mọ́mì kí n sọ fún ẹ. Ọkọ yọjú sí ẹ. Wọ́n á gbọ́ tó bá ti gbowó oṣù àkọ́kọ́ ó kò wá hàn yín. Àwọn náà lọ́ọ́ fi ṣèdúpẹ́. Tó ti yọ ìdá mẹ́wàá nù iná òfin mọ̀ wá upgrade. Owó oṣù àkọ́kọ́. Owó oṣù àkọ́kọ́. Ẹ jẹ́ wọ́n kọ́ dọ́dọ̀ mọ́mì náà.
Ṣé mo ń bọ̀? Owó sọ àkọ́ ló kó wa o. Ṣé mo lè jèrè ọmọ yìí báyìí? Ẹ dákun ṣé mo lè jèrè ẹ̀? Tọ́gbà pètè àgbàpè tó lóun lọ́dọ̀ ìyá òun. Bọ́bá gbowó sọ àkọ́ lè sọ gbọ́dọ̀ ìyá rẹ̀ náà ni ó fẹ́ kó lọ. Bọ́bá kó òun lọ́dọ̀ ìyá rẹ̀ yóò sọ mi. Èmi tí n ó sì rire ọmọ ìyá mọ̀ lágbára. Torí pé èyí sọ ọmọ ìyá rẹ̀ tá a jọ ọmọ orogún. Wọ́n pè tá a bá jọ ọmọ ìyá kan náà ni. Ọ̀dọ̀ mi láwọn kókó tó bá bí ọ̀dà ó rí pé bí owó ń bá gbà wà ní ọgbà mi. Kí ló ń ṣe ẹ́ gan-an tó ń bànú jẹ́? You just call a master planner. He's the master creator. You just call a master planner. Ẹ pẹ̀lẹ́ mà. Ẹ rọra jàre. Ẹ obi ṣe rí nǹkan tí mo tiẹ̀ wá fún lónìí ni wípé kẹ́kọ̀ọ́ tiẹ̀ lè pé Délé kẹ́ sọ fún pé tó ó ti rí bẹ́ẹ̀ náà ká ṣe introduction fún àwọn méjèèjì kí tọkọ-tìyàwó dẹ̀ máa gbé papọ̀. Ẹ sà ṣe ìyọnu. Rárá mà. Ṣé wà ókè? Dáadáa mà. Ṣé nǹkan ò ṣe yín? Ẹ̀ẹ́dẹ̀ ṣíléyà. Okay. Ẹ má bínú ọ̀rọ̀ yín ti yé mi. Ṣé rí madam ẹ mọ̀ tó ṣẹlẹ̀ Délé lè máa ti sọ details fún yín ṣó ti bẹ́ẹ̀ yẹn sìn. Now Délé àti àbúrò mi wọ́n ṣeré akọkọ lúkọ. Ìgbà tó wá ṣeré akọkọ lúkọ yẹn ṣé mọ̀ at the end of the day ó wá já sóyún. Oye ìgbà tó wá doyún sì wọ́n á pé ká wá kí a ṣàlàyé fún yín o ká pé tọkọ-tìyàwó pọ̀ ká fún wọn ládùúrà wọ́n dẹ̀ máa gbé papọ̀. Ìgbà tẹ́ ń bọ̀ yẹn kí lè tẹ̀ bá gbẹ́rù dání. Àgbàtà ti rí tẹ́lẹ̀ ni. Ẹ ti yọnu sà. Ẹ yọnu gan o my dear sister ṣé o mọ̀ mi. Ẹ̀yin lè gbọ́dé létí fún wọn kí yàrá yín lẹ́ẹ̀mejì. Imagine yourself. Méjì ọ̀tọ̀ èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti lọ gbé oyún yìí lọ bá. Àbúrò mi ni ẹlẹ́ẹ̀kẹta ó túmọ̀ sí pé àbúrò mi kọ́ ló lu oyún. Madam ẹni sùúrù wá Bọ́láńlé. Ó bẹ́tà. Bọ́láńlé ọmọ tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ tí wúmà yẹn sọ sí ọ̀rọ̀ yẹn lágbára díẹ̀ ò ṣe alpha. Mọ̀ pé kó tó di pé a wá síbí mo sọ fún ẹ mo ní kó má embarrass ṣé ọ̀rọ̀ tí màmá yẹn sọ ṣé báwo ni. Bẹ́ẹ̀ni gbogbo ìṣúlé ilé ẹ̀kọ́ mo kó mo kọ̀ ya wòye mi ò ń parọ́. Ẹ wo bí madam ṣe àbúrò mi kò ń ṣọmọ kan tó ń parọ́ ọ̀rọ̀ tó bá ti sọ òdi ọ̀run ló ti wá o èmi ò láìkè ọwọ́ tẹ fẹ́ máa lò yẹn o ẹ jẹ́ ká pa àwọn ọmọ yìí pọ̀ ká ṣe wedding fún wọn kókó dẹ̀ wà bó ṣe yẹ kó wà. Ó túmọ̀ sí pé mò ń parọ́. Ẹ wo yes àbúrò mi kọ́ ló lóyún àbúrò mi kọ́ ló fún àbúrò mi lóyún. máa wojú yín o ẹni gan wojú yín. máa wojú yín o ẹni gan wojú yín. máa wojú yín o ẹni gan wojú yín. bẹ́sẹ̀ wò mí mi ò lójú máa láì kó mi responsible. àti kí tún ni. máa dọ̀tí yín o èmi gan dọ̀tí. máa bá yín fà o. èmi gan wọ yín. ọ̀dà mi ẹ̀dọ̀ tí wọ́n lọ́wọ́ máa dọ̀tí. mo ti bá wọn fà wọn fẹ́ lójú máa láì kó má wọrí ẹ̀yin o. ẹ̀yin méjèèjì ẹ pàṣẹ fún Jàkẹ́ lọ síbi tẹ́ ẹ lọ. ká pàṣẹ fún jà lọ. bẹ́ẹ̀ ni wà ó mọ tó ṣẹlẹ̀ sórí wúmà yìí kò lójú máa láì kó o dẹ̀ get òun dẹ̀ kọ́ ni ṣùgbọ́n kó nǹkan ló gbé ẹ ṣubú ọmọ tó ṣẹlẹ̀ má wọrí já lọ. wọ́n ní lákàyè wọn lójú máa láì kó mo ti wojú wọn wọn lójú máa láì kó gbọ̀ngàn fún ara ẹ̀ gan òfin ọ̀nà embarrassment. ẹ̀rìn síwájú àwọn akóṣìbẹ̀rò ọ̀rẹ́gbọ̀n òràbùrò àwọn ọ̀pọ̀lọ́yún stupid people. Bismillahirrahmanirrahim. Tabarakallazi biyadihil mulku wa ala kulli shay'in qadir. Allazi khalaqal mauta wal hayata liyabluwakum ayyukum ahsanu amalan wa huwal ghafur. Allazi khalaqa sab'a samawati tibaqa man tara bi khalqir rahmani. Min tafawutin farjil basara al tara min futur. ثم أرجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذابا سعيرا وللذين كفروا بربهم أصحاب جهنم وبئس المصير صدق الله مولانا العظيم وبلغ رسول كريم وما ذلك من الشاهدين. Abab Rashid. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Naam. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Abab Rashid ṣe rí kó ló ti wá jẹ́rìí ara ìbáyìí. Mo ní ẹnikẹ́ni tó bá ti gbọ́kànlé Al-Qur'ani tó sì tẹ̀lé tí ń bẹ náà Al-Qur'ani tó wá fẹ́ àyàbá lórí Al-Qur'ani wàhálà gbogbo tó da nú ayé yóò mọ̀ rí. Mo sì sọ fún ìgbà náà lọ́mọ nínú láàmú àsọ̀bìrì náà Ọlọ́run lòun máa ń bẹ pẹ̀lẹ́ tí ń sùúrù. Mo dẹ̀ sọ fún ọmọ tíṣẹ́ tí ń bá dé wàhálà ẹ̀ ní dààmú ìtọ́lọ́run tí wàá ṣe yìí wàhálà kò ní padà bàjẹ́ ẹ máa ṣáámi ìtọ́lọ́run ti ṣe kò ní padà bàjẹ́.
ṣé rí ìtọ́ ló ń ṣe yìí o wàláhì kékeré sí ni o torí pé n tá a ṣe ní fún yín dáadáa ó ṣe wà wájú ẹ má yẹ ẹ má gbóná ẹni tí ó máa sin lọ́hùn tẹ́ bá ṣe ń sin lọ́hùn tó tẹ́ sì ń tọrẹ tẹ́ ń ṣàdúrà wàláhì ọ̀nà máa gbòòrò ni ẹ tẹ́wọ̀ àdúrà kì í ṣàdúrà fún bí tẹ́ ìwà lọ́hùn bismillahir rahmanir rahim lawan sanna sal quran la jabali la ra'ayta wa shamta sadiya mi ashiyati llahi wa tilka al amsal rabbil nas la tafakkarun wa la ilaha illa huwa al-muliku al-qudusi as-salam al-mu'min al-mu'min al-aziz al-jabbar al-mutakabbir man la mushrikun wa la al-haliku al-bari al-musawwir la al-asma'ul husna yusabbihu lahu ma fi samawati wal ardi wa huwa al-azizul hakim la hawla wa la quwwata illa billahi al-azim. Ẹ ṣe ẹ má tún máa pè yín ìgbé àrí nǹkan báyìí Ọlọ́run nínú la máa sọ pé òun bẹ pẹ̀lú ní sùúrù ó ṣe sùúrù báyìí ó ríṣẹ́ wọ́n fún lọ́kọ̀ wọ́n tún bùn lé Rashid ada bismillahir rahmanir rahim takadu táwọn yasuna lè gẹ́ sí kúlà mọ́ olè kí àfẹ́yà fáwọ́jú sáàlà wọn asanatu alamọ́yà tí kò ná sí irun kọlu bàlá kọdíjà náà sí irun ọkàsábúná ọkùnrin sàlá mi ṣe yíyan tún ilé àfilẹ̀ láàrin nǹkan bèèrè ọkọlu láòkùnà nàṣìmáwò àánà kílò mọ́kùnà bí àṣà àjò. Ọlọ́run ọkàn ẹ̀dá ń sáré Ọlọ́run ló. mo ṣe sọ̀rọ̀ àwọn méjì bá kẹsẹ̀ lẹ́sẹ̀ àtẹ̀bátàbúrò pẹ́pẹ́sẹ̀ àbúrò mi fáwọn ọlọ́run ọlábúrò mo ní kí ní tẹ̀wá dẹrù ìyàwó bọ̀ lọ́wọ́ kan kẹ́lẹ́ máa gbé bọ̀ wá bá mi lé. In fact. Àǹtí mi ò fẹ́ anybody lóyún tèmi o but come to think of it ẹni tẹ́ ń sọ yìí tó ló lóyún báwo gan ló ṣe rí. Yes ó fẹ́ lú mi lára ó rí rùmùrùmù díẹ̀ báyìí kò pupa ó dúdú mi kàn rántí orúkọ tẹ́gbọ́n ẹ pè é. sista emma bínú àbí Bọ́láńlé. Yeah, it sounds something like that. Bọ́láńlé ló pè. Bọ́láńlé pẹpẹ. I wonder. Bọ́láńlé ló lé mi mú fóun lóyún. Nǹkan tó sọ nìyẹn. Ara Bọ́láńlé ìyá ni ẹ má bínú jáde sista ẹ má bínú ayé ìyá ni Bọ́láńlé tó jẹ́ pé everybody is on it ni. Èmi gan ti fara ya mo ti tún tọ́ sókè báyìí mo ti fojú gbà bọ̀ ṣó dé lójú pé o kò lò fún lóyún. Èmi kàn mú fún Bọ́láńlé lóyún o. Àmọ́ tá a bá bẹ́ràn wí ká bẹ́ràn náà wí ọjọ́ tí ń lọ lórí ìwọ náà láì tí wà táwọn ọ̀rẹ́ ẹ̀gbẹ́ yẹn ní ìfẹ́ faramọ́ rárá tètè ṣe lo mọ́tò bọ̀gìnìbọ̀gìnì tí òbó ń bínú flat ẹyọ kan bí ẹni pé ẹjọ́ múlẹ̀ àbí nǹkan kan jọ wà láàrin yín mo pé nǹkan mi làwọn ará àtàgọ́ máa pè é ọjọ́ tí ń lọ. sista ṣe rí nílé ayé tá a wà yìí. Èmi náà kì í ṣọmọdé mọ́ ẹ̀yin náà dẹ̀ mọ girlfriend mi ẹ mọ̀ náà. ọmọ yẹn ọmọ alálùbáríkà kò síjọ́kíjọ́ tó bá ti ń bọ̀ lọ́dọ̀ mi báyìí ó máa mú handbag dání fún mi ni take away ìyàwó dáadáa lóde wa. a máa tó ṣe kí àṣà we are actually working on it we are working on it. ok ẹ jẹ́ kí n pe ọmọ tó lọ. ara ń tàn sọ ni lọ́wọ́ pé ìyàwó ti wà mí sí ṣe bó máa bọ́ sí kitchen ó ṣàjò oúnjẹ tó taste nice o. hello. kéèyàn tó. ìyá Rasidi ìyá Rasidi. níbo ni ìyá Rasidi wàá gbà lọ́tà pariwo ìyá Rasidi ayé. ẹ̀gbọ́n. lẹ́wọ̀n bọ́dà mi. mọ́mí Rasidi àǹtí mi ni mo bèrè mo sì ti wò wọ́n nínú ilé ọ̀dọ̀ wọn pé èrè wọn mo ti pariwo ìyá Rasidi. Ẹ bá wọn lé sà. wọ́n jáde. wọ́n ti jáde sí wọn àti Rasidi. kí ni wọ́n sàǹtì mi báyìí nísìn mo sọ fún wọn pé mo fẹ́ ṣe kò sí séjì lọ́wọ́ olúwẹ̀ ń bọ̀ wá bá wọn sí ṣọ́ọ̀bù wọn tún sí ní kinní. ṣé níbo ni wọ́n dágbére kankan pé bóyá wọ́n lọ bù. kọ́ tún jáde wọ́n mẹ́kọ̀ ó dà pé Rasidi mú mọ́mí ẹ lọ sí site ọ̀dọ̀ ẹ̀ ilé tí Rasidi ń kọ́. Rasidi ó mú mọ́mí ẹ lọ sí site Rasidi ó ti ń ṣe bíríkìlà nù. bíríkìlà báwo ẹ̀gbọ́n mo ní ilé gangan ló mú mọ́ sí ẹ lọ sáàtì ilé ẹ̀ gangan ló mú mọ́ sí ẹ lọ. ṣé bíríkìlà náà nǹkan ló ń bá yẹn kọ́lé ni nǹkan tẹ́mi sọ gangan ò lè yé ẹ̀yin Rasidi Rasidi mọ bí tán ti ń talẹ̀ ní débi pé yóò ra búlọ́ọ̀kù ẹ̀yin ò lè mọ̀ ń pa ẹ̀ ó dà bóyá àti mi lọ sí gàrántọ̀ fún lọ́dọ̀
àwọn tó máa ń ṣe bíríkìlà kan tó mú lọ síbi iṣẹ́ ni ló máa jẹ́. ẹ̀fọ́ ni gọ̀ọ́ta mo ní mú mọ sí ẹ̀ lọ síbi sáìtì ẹ̀ ilé tó kọ́. ẹjọ́ ti yín kọ́ ṣe mo ti rí yín ní rí malians tó ti yé yín malians ó ti yé mi Rasidi kó mọ bí tó ti ta blọọkù débi tí ó mọ bí tó ti ta yẹ̀pẹ̀ ẹ ló sáìtì kọ wẹ́bsáìtì ni. èmi mọ̀ padà ṣebí wọ́n ṣàtijáde mọ̀ padà rántí mi ẹni Rasidi kọ́ ni Rasidi mọ̀ ìtàn ta blọọkù débi. ẹ̀fọ́ ni gọ̀ọ́ta. bóyá Rasidi mọ̀ ìtàn ta sìmẹ́ntì débi pé yóò mọ̀ ìtàn ta blọọkù. irú ẹ̀gbọ́n ò lélẹ̀ so wọ́n ti rẹ̀ pé kò lè kọ́ ilé ayé ẹ̀ mọ́já. ó ga ọ. no problem. Oh, thank you. Ìfẹ́. Ìfẹ́. Oh, Oshojare, darling. I love you. Ìfẹ́. Wọ́n ṣépè fún ẹ̀yìn. Èwo ń wèrè gan-an. Èwo ni ìfẹ́ tó wá ń pariwo mi báyìí sí. Ṣé wọ́n ló sọ mí nífẹ̀ẹ́? It's okay. Ìfẹ́ farabalẹ̀ tí ẹ bá sọ̀rọ̀ náà. Because gbà tó débì báyìí sí tó ń kígbe ìfẹ́ bẹ́ẹ̀ ni pé kí ló ṣẹlẹ̀ wọ́n ló sọ mí nífẹ̀ẹ́ ni. Kí ni? Ó jẹ́ máa wẹ̀ yẹn kó má lọ ṣubú. Ìfẹ́. Wọ́n ṣépè fún ẹ ni. Ṣé ò ya wèrè mọ́ tilẹ̀? Jẹ́ kó rí ẹ pé o. Ìpẹ́ kó tó fà. Eléyìí tí ò ní plan ayé ẹ. Eléyìí tí ò tẹ̀ mọ́ reason tó fi wà nílé ayé. Kí ni mo wá fẹ́ máa bá sọ? Ọgán fún ọ ni. I can't stay with him. No. Tẹ́lẹ̀ ìbá ní plan fún láìvẹ̀. Ṣá máa gbé mi wá sílé ọ̀rẹ́. Mi ò ní kó fẹ́. Mo kàn ní kó kàn tí ọmọ kó kàn tí ìfẹ́ tó ń pè. Mi ò fẹ́ so I don't think I have anything to do with him again. Ọmọ bó ti di fẹ́ mi báyìí sí náà. Òun kan ti rí ó ti mọ bó ṣe ń lọ sí. Hallelujah. 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 Ògo fọ́lọ́run lókè ọ̀run. Sorry, alàgbà ìsìnkẹ́ ẹ jọ̀wọ́ ìyàwó ẹ mọ́. Yes, sir. Ètò àdúrà tí à ń ṣe yẹn tí mo ní kẹ́ ẹ máa ṣe kándù méje àti omi orí pẹpẹ tẹ́ ń ṣe fún ará Amẹ́ríkà yẹn ń ṣe lọ́wọ́ báyìí àbí ẹ ti parí ẹ̀. Gbogbo ètò ti tó sá ẹ̀yin náà làwọn afárádúrà jagun dúró dè kí ètò ti tó bẹ́ẹ̀ ni sá. ètò ti tó. Ọlọ́run àdúró tì Ọlọ́run àwọn àpòjì ẹ jẹ́ kí n dá wọn yàrá lóhùn ṣe é bọ́ ìyá wa ẹ̀jẹ̀ má bínú ẹ̀ṣẹ̀ olúwa náà ni ẹ̀ṣẹ̀ olúwa ni gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ ẹ wọ ẹ̀jọ́ àti dúpẹ́ fọ́lọ́run ṣùgbọ́n ṣe nínú àwọn àsìkò báyìí ẹ má jẹ́ àsún sẹ́yìn o ẹ má jẹ́ torí pé ó ti wà nù sí wa pé tí a bá ti gba nǹkan lọ́wọ́ Ọlọ́run tán a máa ń fẹ́ sún sẹ́yìn kódà o Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ àsìkò yìí ni kẹ́ ẹ jẹ́ kábàá kan ká jẹ́ ajínrere láti máa ròyìn kí ni Ọlọ́run ṣe torí pé ẹ̀yin ti jàǹfààní Ọlọ́run àfi kẹ́yìn náà ròyìn ẹ̀ kiri kẹ́ ẹ kéde ẹ̀ káàkiri ayé kò dìgbà tó má ta owó léèyàn lórí kẹ́yìn tó di evangelist o téèyàn bá ti rori Ọlọ́run báyìí ó yá kí gbogbo ayé tó kù náà kò bẹ̀rẹ̀ sí ní jàǹfààní ẹ̀ látara èèyàn ni. ó túmọ̀ sí pé bàbá ń bẹ bíi tàtijọ́. àwa là sìn Ọlọ́run bíi tàtijọ́ Ọlọ́run adé dúró tì ogun náà ò ní gbérí mọ́ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ wá bá wa sọ fún arákùnrin wa wípé àsìkò àti súnmọ́ Ọlọ́run bí ìsọ̀rùn ló wà yìí o. kó súnmọ́ Ọlọ́run bí ìsọ̀rùn. kó súnmọ́ bí ìsọ̀rùn iṣẹ́ tó rí yẹn náà Ọlọ́run ò ní jẹ́ kó bọ́ lọ́wọ́ ẹ̀ kò ní rà kó bá ń bẹ́ o. tó bá jẹ́ inú ìjọba ló fẹ́ máa wá a ní àwọn pàdé àwọn ọ̀dọ́ tí yóò ti máa kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tọ́rọ̀ Ọlọ́run máa gbilẹ̀ nínú ẹ̀ ẹ jẹ́ kó máa wá bó bá lè jẹ́ ìjọ mi lówù tó fẹ́ máa lọ ẹ jẹ́ kó máa lọ ṣùgbọ́n ìṣe àjẹ́ kó ṣe kíni kó súnmọ́ Ọlọ́run kó ní pẹpẹ ẹnu ilé pẹpẹ kékeré tó jẹ́ pé á wà lẹ́gbẹ̀ẹ́ ẹnu yàrá ẹ̀ tí ó ti máa dúpẹ́ fọ́lọ́run tí ó ti máa yin Ọlọ́run tí ó ti máa rábàbà níwájú Ọlọ́run ẹ mọ̀ pé pẹpẹ ní Jákọ́bù máa ń tẹ́ káàkiri tó bá ń lọ nínú ìrìn àjò ẹ̀ ó ní bí yóò tilẹ̀ ṣe pọ́njú ló mú mi wá síbẹ̀ orin mi jẹ́ wọ́n sùn mọ́ Ọlọ́run wọ́n sùn mọ́ Ọlọ́run
àdúró tì Ọlọ́run àgbàdúrà yìí ẹ mọ̀ pé àwọn tí mo bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ti dúró dé mi ẹ jẹ́ kí Ọlọ́run àgbàdúrà ẹ sà ẹ má bínú sà ọmọ yín ló ní pé kí n bóun ṣe small change kan fún yín and on behalf of èmi náà máa add a little bit more ó ní pé kí n bóun ṣe 100k sẹ́yìn sà. 100,000 naira. bẹ́ẹ̀ ni sà èmi náà máa wá fi 50,000 naira kún. 50,000 naira. kò dúró níbẹ̀ o dájú ó ti arrange fún block iyẹ̀pẹ̀ òkúta ó lóun fẹ́ kọ́ ilé fún Ọlọ́run. ó fẹ́ kọ́ ilé fún Ọlọ́run. ó fẹ́ kọ́ ilé fún Ọlọ́run. ó mọ síkírìtì Ọlọ́run o ó fẹ́ kọ́ ilé fún Ọlọ́run wọ́n ẹ̀ mọ̀ nǹkan tí Solomoni ṣe nígbà rẹ̀ nìyẹn ó rí kóhun tó kọ́ nǹkan kan ó lóun á kọ́ ilé fún Ọlọ́run ayérayé ìbùkún ló fi kíní yẹn gbà lọ́dọ̀ Ọlọ́run òun náà dẹ́ fẹ́ kọ́ ilé fún Ọlọ́run á wá gba ayérayé ìbùkún lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run á ràn lọ́wọ́ á kún ní ipa ẹ má wà jẹ́ ká lọ orí pẹpẹ àjọ lọ sọ fọ́lọ́run pé ọmọ yìí fẹ́ kọ́lé fún Ọlọ́run ìbùkún ẹ̀dá ó yá ẹ já lọ ẹ gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀. ọkọ mi kí ló ní wọ́n wò ń ta báyìí. Màámi ẹ̀yin náà lè máa sọ pé tó bá ń gbéyàwó wá fún kò kí ń garun. bẹ́ẹ̀ ni lóòótọ́ ìyá Rasidi wọ́n ti bẹ̀rẹ̀ báwọn yìí ṣe máa ń yọ wálé tó jẹ́ pé ẹ̀ ní jẹ́ kémi ó mọ̀ tó bá ṣe pé ìrìn sásìkò nísìnyí yóò tún lọ bẹ́ẹ̀ náà ni. Ọlọ́run dẹ̀ ṣètò rẹ̀ sásìkò báyìí. gbà síbẹ̀ sẹ́rí níjẹ́ tó ti bí ọ sáyé ni mo ti rí pé ológo nu ẹbí wa rè ológo 4G. ìjọ tí mo ti bí sáyé ló ti mọ̀ pé ológo yìí. èmi mo ti mọ̀ wípé ọmọ yóò sá logo sáà ni nítorí ẹ̀ ló fà tèmi sí mọ́. Olúwa ṣe ó tẹ̀ tí wàá jọ ẹ́ báyìí àmọ́ báyìí nísìnyí ọmọ mi ò gọ̀kadà mọ́ o kò sí pálí bisikíìtì kò sí pálí ṣúgà kò sí pálí ọsàn mọ́ báyìí. ọ̀rọ̀ kadà akànfọ̀kadà ṣe motivation gbà náà ni. Olúwa ṣe. tèmi bá sọ kadà ìṣe ọ̀kadà ní mọ̀ gùn ní sàpàràpàrà báyìí ó ti wá da owó mọ̀ dàlá n bolo wá dà. mo ní little surprise fún mọ́mí ní kékeré báyìí mo kàn fi sí. ó ní kí wọ́n wo nǹkan ta ni. àwọn ọlọ́pàá kan kàn síta. tẹ́sí ìyá rẹ̀ lọ pé surprise èmi ti bá jẹ́ surprise pass pass surprise so èmi ti surprise ìyanu. tó wà ní ọkọ̀ onítáyà ní wọ́n bá láṣẹ pé lọ́lọ́run nǹkan mi super dí. ẹ̀dá wojú Ọlọ́run ọkàn ẹ̀dá ń sáré Ọlọ́run ló mọ̀. The situation is permanent, you just pray and believe. Ọba tó ṣẹ́gun àṣẹ́gun fún wa. Aláṣẹ pé lọ́lọ́run kò ń ṣiṣẹ́ rẹ̀ láàbọ̀ ó ti ṣetán láti tọ́ ìṣòro mi. Aláṣẹ pé lọ́lọ́run.